Me lady, happy Father's Day, oh, to your father, oh, good father. 12 o'clock, sharp, that's God. Ọlọ́run ní fi ṣe. Ọlọ́run ní fi ṣe. Happy Father's Day, oh, Idi Mubarak, bákan náà, oh, yay. Mi ti ẹ̀ mọ̀, ìgbà tí ẹ̀rọ ò débí. Idi Mubarak, oh. Idi Mubarak, oh. Happy Father's Day, oh. Ó dẹ̀ gbé nínú ní Sunday, oh. 3 things happen today. This Sunday is actually powerful Sunday anyway. Mi mà rẹ́ nìkankan mi báyìí. Ẹ jẹ́ bá wa ṣe o. Happy Father's Day, oh. Today is Sunday. Today is Father's Day. Today is also Yidi. It's a wonderful 3-in-1. Father, kí a máa fi yẹn sọ. Sunday, ká fi yẹn wé Ọlọ́run. God of the Father, the Son, and the Holy Spirit. Happy Father's Day. Happy Father's Day to good father. Àti àwọn tá play role father. You see? I don't even know. Mo ṣe rí kò tí pẹ́ náà. I was busy, you know. I put something on my head and I put part of the something. Tí mo fi sójú mi. Ìgbà tí ó ti wá ń pẹ́ díẹ̀ mo ní kí n fi sí face mi. Fún mi ní clear yẹn Tolú. Èyí tí mo fi pa ojú yẹn clear yẹn tí wọ́n máa fi sórí yẹn tí mo fi pa ojú. Happy Father's Day. Èké ò lérè. No, the clear for the hair gogo. Yes, ó ní mo fi pa ojú mi, mo fẹ́ fi wọ̀n wọ́n tí mo fi pa ojú. Tí mo fi pa orí mi. Eléyìí kọ́ o. Which one? Clear ni. Oh. You know, I don't want to waste shower gel today. Ó yẹ kí n soak ara mi sínú omi ni. Oh my God. Yeah. Mo fẹ́ polówó ẹ̀ ni. Mi ní polówó ẹ̀ púpọ̀. Number 10, Claire, tí mo lò ní ṣá. Ó ní tí mo lò forí mi rèé. You see? And I use part of it. Gbà tó kú dẹ̀ tó ṣe mo fi sójú mi. Mo ṣe ń bleach ojú orí mi ẹ̀. Mo bleach irun mi. So mo fẹ́ bleach face mi náà also. But mo rí pé face mi ò bleach. Mo rò wọ́n ó máa funfun. Heavenly Father, let's pray. You know I can't do anything without prayer. But unfortunately, I cannot cover my hair now because this is not dry. It's wet. Operation do it yourself, ni. Okay? So I have clipper also. If I want to shave, I'll just do it like this myself. Thank you, Father. You know what? I have a lot of great father, but my own fathers, all my fathers, wọn ò gbàgbẹ̀rẹ̀. Tó bá ṣe mistake, fúnra wọn náà máa lù ẹ́ pa. Àwọn daddy tí mo ní, yàtọ̀ sí Heavenly Father. All the daddy I have in this world, if I make mistake, fúnra wọn báyìí. Wọ́n máa fẹ́. Wọ́n ti fẹ́ nà mí pa. Àwọn bàbá mi ò lójú àánú mi. So, on the Father's Day like this, you don't remember Father's Day. You understand? Me, I don't remember Father's Day typically.
I don't enjoy fatherly love. Both, apart from the spiritual father, heavenly father, all the father I have, they beat me. You understand? So, I don't remember. But I just said, let me come and do this. I saw some things because actually I was busy. I gave somebody audacity. If somebody I'll be commenting on your platform is somebody that is helping me, not me. Okay, so I was busy. You see, I've not even taken my shower this morning. The house needs to be tidy. I'm busy to God. So I fẹ́ ṣara wa jọ pọ̀ ibi tó nà wá dé. Mo ṣe wórí social media mo kàn ní ókè oye tí mo máa fi dúró ìjẹ́ kiri ò ní pẹ́ jù kiri ni mo fi pa ojú mi o clear ṣẹ́tìrẹ́ let me just follow it see òun ni mo fi sírun mi yẹn òun náà dẹ̀ ni mo fi sójú mi mo ní kí n fi sí mo fẹ́ bójú mo fẹ́ bó irun mo ń bó irun mi yẹn mo fẹ́ bójú yẹn pé ó máa dá papọ̀. Heavenly Father, let's pray. Heavenly Father, eternal rock of ages, we thank you. Happy Father's Day, Lord. Heavenly Father, I say Happy Father's Day. They said it too. It's people that are ordained these days, but you owns every day. Daddy, I say Happy Father's Day to Heavenly Father. You are God, you are good. There is nobody like you. Nobody can hurt. Nobody can play your role in my life. You are wonderful. You are excellent. You are powerful. I thank you for everything you have done in our life. For everybody coming that are going to see this platform today again. Father, Lord, receive our praise and thanks in Jesus' name. Lord, I thank you, Lord, because you always answer prayer. Yes, Lord. Daddy, you always answer prayer. Daddy, you always answer prayer. There is nobody like you. I worship you. Be thou exalted. Be glorified forever. I cover myself, Lord of Jesus. Daddy, Lord, come and take total control right now. I can't do without you. Even the bá fẹ́ ṣeré, even the bá ń bínú, even tí inú mi ò bá dùn, nígbà tí inú mi dùn, nígbà tá a bá rí jẹ, nígbà tá a rí jẹ, ẹ̀yin ni bàbá, ẹ̀yin lọ́lọ́run, ẹ̀yin lálágbára, ẹlẹ́dàá, aṣẹ̀dá, olówó orí wa, okun wa, agbára wa, ẹlẹ́dàá wa, ọkàn wa, ayọ̀ wa, àná wa, ẹni wa, ìfọ̀kànbalẹ̀ wa, ìrọ̀rùn wa, ọba tá a gbójúlé tí ò já wa kulẹ̀ rí, kábíyèsí rẹ o. I worship you, Lord. I say thank you for this moment. I appreciate you, Lord, for this wonderful Sunday. Today is Salah. Today, the same time, Eni ni Salah, that is Idi. Yes. And also, Iléyá ni wọ́n pè bẹ́ẹ̀ o, ní Yorùbá, ìyá ọdún Iléyá, bẹ́ẹ̀ ni. The meaning of it in English, let's go home. Ẹ jẹ́ ká lọ lé, ẹ jẹ́ ìyá ọdún ilé ti yá. Papa, we say thank you for everything. And today also is a Father's Day. People are celebrating Father. You have our Heavenly Father, the original Father, the Father of all Father. Bàbá àwọn bàbá, ẹ ṣé gan ni, olówó orí wa, bàbá wa, ẹlẹ́dàá wa, okun wa, agbára wa. The daddy that care for us. The Father that care for the whole wide world. He never gets tired. The strength remain. You get old but young forever. Yes, Lord. You never sleep. You never slumber. You never sick. You never die. You cannot die. Ayé yín kò ṣe bàjẹ́, ẹ ṣe pa, àìdíbàjẹ́, ọba tó tó fún. I say, be thou exalted, be glorified forever. I cover myself, blood of Jesus, my people, blood of Jesus. About to speak this moment, speak through my mouth, take total control. In the mighty name of Jesus Christ, whatever I bound it, whatever I lose it. Daddy, I say thank you. I worship you, Lord, because you're God. For in Jesus' wonderful name I pray. Today is another wonderful Sunday. The blessing, ìbùkún mẹ́ta lọ́kàn yìí, Olúwa relate èmi, pín fún mi, pín fún gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé, àwọn tó wá síbí àtàwọn tí ò ní sí níbí. Olúwa, ìbùkún mẹ́ta lọ́kàn yìí, Olúwa pín fún wa. Yeah, the Father has their own blessing. Also, He has his own blessing. Also, what do they call it? The Sunday service today. Today is Sunday. That is a wonderful Sunday. Wonderful for all Christians all over the world. Yes, Daddy. I pray, Lord, for the blessing. The blessing shall be descend upon us. We shall receive this blessing. 3-in-1 blessing shall be my portion, my children's portion, our family portion, all our well-wishers, our country, in the name of Jesus. From this blessing, our country shall not be left out. In the name of the Father, the Son, and the Holy Spirit. And I pray for the love
that is in fathers. I pray for the love that is on Sunday. I pray for the love that is at Eid. I pray, Lord, that the love continue to radiate. We work in our nation. We work in east, west, north, and south. We work in our home. We work in our life. We shall have peace. I speak peace for the country that don't have peace now, for the family who don't have peace now, for the home who don't have peace now, for union that don't have peace now, for all our people. We pray for peace, peace of God, 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 peace of God. Those who are sick, I speak to you as well, as a mother, and also play a role of a father in my children's life. Oh Lord, I pray for those of you who are sick. The Lord will heal you. The Lord will heal you. In the mighty name of Jesus, the Lord will speak to your situation. The sickness will disappear in Jesus' name. For those of you who are barren, the Lord will open your womb. Those of you who are poor, the Lord will supply your need according to his riches in glory. It will bless me and you in the name of Jesus Christ. The Lord will open door. The door that the enemy have shut against me and you. The Heavenly Father will open that door. The enemy shall be put to shame in the name of Jesus Christ. For those who are sad now, those who are sad, I pray for you right now. The spirit of sadness is a spirit of death and is a spirit of depression, and it shall disappear from you now. They shall go to hell in the mighty name of Jesus Christ. I speak to those of you that are confused. You have everything. You are married. You have husband. Even you pray to God at times, but at times you are not happy, you are just confused. I pray and I speak to that spirit of confusion in your life now to vanish and to go to hell. And that spirit shall be destroyed. It will not destroy you. Evil spirit will not conquer me and you. So shall it be in Jesus' name. And for those of you that the enemy has bet themselves, they said they are going to make sure your life miserable. Those who plan it, their life shall be miserable. Their life shall be destroyed. So shall it be in Jesus' name. But your life will not be miserable. My life, my children's life will not be miserable. Mo fẹ́ gba ilé ní Yorùbá, gbogbo àwọn mo sọ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti ìríjú ní tòótọ́ Elédùmarè pé ìwọ tí a sọ tí a gbìmọ̀ búburú lórí rẹ yẹn tán sọ wípé I will deal with her. Well, yeah, we are going to deal with this one. Yeah, we sure. I pray for you that those people who have gathered, who have that meeting, they shall be scattered. That meeting shall be desolate. That meeting shall be destroyed. That gathering shall be cancelled. In the mighty name of Jesus, the Lord will rise. It will fight for you. It will fight for me. It will fight for us. In the name of Jesus Christ, the enemy shall be put to shame. But all our well-wishers all over the world, you shall have peace. Yes, so shall it be. You shall have joy, testimony in Jesus' name. And gbogbo ẹ̀yin tí ẹ celebrate me, tí ẹ celebrate ọmọ mi, gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ràn mi, those who have been interceding for me, those who love me, that I don't even know, I pray for you because the Lord revealed to me. And God said, you reveal some things to me also, that some people, they are waging war against me, but some are with me. They support me, but they don't show face. Even at times they pretend as if they hate me, but the Lord showed to me that they love me dearly. For those of you who love me, the Lord will show you kindness. He will show you favor. The Lord will bless you. For my land, Canada, you will be blessed forever. Yes. My Nigeria, you will be blessed forever. And yes, America, yes, you will be blessed forever. I pray for all the country. Also, who are facing one problem or the other once again, I pray for peace. I pray for understanding. I pray you will settle your lapses. You settle your flaw. You settle your differences. As from today, peace will reign in the mighty name of Jesus Christ. I pray for that stone heart that said he will not, no return, no surrender. And I don't want to. Yes, I know when you remember the pains, you may not want to forget, but I pray for that stone heart today. The Lord will touch you. You will remember, He will touch you, will turn that stone heart to flesh heart. The blood of Jesus Christ will flow into the heart. You will forgive in the mighty name of Jesus Christ. Thank you for that, because you always answer prayer. I worship you, Lord, because you're God. For in Jesus' wonderful name I pray. For those who are celebrating their birthday, I pray for you. You see this year, next year, you shall witness it. You will celebrate more.
to come, so shall it be. Daddy mi, ẹ ṣé gan ni. Olówó orí tèmi, bàbá mi, bàbá àrà tó mọ iye ọmọ rẹ̀, abiyamọ tòótọ́, lọ́jọ́ ìjà, lọ́jọ́ ìpọ́njú, ọba tó lọ sójú ogun, tí ò fàdájà, tí ò fi tẹ̀bọ́n ṣe, kábíyèsí, Elédùmarè, àràbàríbìtì, oníkàndá ṣèjọba, ọba tó ṣe ohun tóhun tí ò béèrè, tí ẹni tó lè query rẹ̀. Bẹ́ẹ̀ ni, ó wọlé, ó jáde, ó bẹ nílé, ó bẹ níta, ó bẹ níbi gbogbo, ó mú gbogbo, ó lè ṣe ohun gbogbo, ojú gbogbo ara rẹ̀ ní. Etí gbogbo ara rẹ̀ ní kábíyèsí o, ọba tí ara rẹ̀ kún fún owó, tó kún fún ojú, tó kún fún etí, tó kún fún gbogbo agbára, kìkì ògo, kìkì mọ́lẹ̀. Ẹ ṣé Elédùmarè lónìí. Báyìí Olúwa gbẹ́nu mi sọ̀rọ̀. Ẹ ṣé gan ni fún ìrántí ẹ mú mi rí. Mo ti gbàgbé tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ tún jẹ́ kí n rántí báyìí. Ọlọ́run ẹ ṣé gan ni. Jésù Olúwa wa. Àmín. Ẹ káàbọ̀ síbí. Ẹ rí. Tá bá gbàdúrà ẹ ṣàmì o. Tẹ́ bá dé ṣàmì no problem. Ẹ káàbọ̀ síbí báyìí. Yes. Ohun gbogbo tí àwọn ọmọ gbàdúrà fún ìwọ kan, ohun tí ọ̀tá fẹ́ ṣe fún ọ láti fi pa ọ́ lẹ́kún, Ọlọ́run máa sọ di ẹ̀rín fún ẹ. Yes, ọjọ́ ẹkún ò ní wáyé fún ọmọ, ó máa rẹ́rìn ni. Ọjọ́ ẹkún rẹ dọjọ́ ayọ̀. Bẹ́ẹ̀ ni. Ẹ jẹ́ n sọ, mo lálàá kan. I have a dream. But mo rí àwọn kankan tí mo kàn fẹ́ ṣe video. You understand me? I said something it's funny to me, but I now have a dream. When I was praying now, I remember the dream. I have a dream. I know I remember it before. But this repeat themselves twice. But the one for last night, it was very, very, fantastic. Yeah, the one for, thank you. Oyewole, Yemisi, thank you. So, the one for yesterday, overnight, last night, was fantastic again. So when I have a dream, when God is showing me something, I get confirmation twice, okay? So in one way or the other, I respect my God do speak to me in many form, but in dream, I respect my daddy. You understand me? So I'm going to mention him. Thank you so much. You're welcome. Onimana, thank you. So I have a dream. Sorry for my face. It's going to take some time and I still have a lot of things to do. It doesn't matter how I look, okay? I was busy, trying to do many things. Thank you. Amen. Thank you. So I have a dream about my former church. That is CAC. The Bible Milele. I know people fight. But I want to tell you something. I will be frank with some people. So don't look at, the way I look. Don't look at the way I look. But I'm not looking bad. All right? I'm saying sense. This is my Bible. Okay? For God will send, to God who made me. I have, there was a meeting. A meeting was going on. This is not first time for me I know this for long, but when God now show me, so things that is happening around me, even on Facebook. So now, I saw that's especially the church in Mologogoni CAC and that Vineyard of Mercy. First, they sent somebody to me, and the person turned to a goat. No, the person, acting like a goat. It's a woman being. But each time they want to, they are, when God show you somebody changing to goats, that's a stubborn spirit. When you know goats, real life, you know that goat is they are rebellious. You understand me? Goats goes around, always move around. Even when you beat goats now, it will come back. You understand me? So the person turns to goats. The way God's revealed, not that he's turned to goat, he has a goat spirit in him. You understand me? The person kò ṣe bẹ́ẹ̀ yẹn ní, so kò ṣe bẹ́ẹ̀ yẹn ní ara obìnrin ni. Ṣùgbọ́n wọ́n join ẹ̀ pẹ̀lú ẹnìkan tó tún join ẹ̀ pẹ̀lú yẹn ọkùnrin. Ó slim bàbọ̀ tó wá jẹ́ brother Kẹ́hìndé mo ti rí Kẹ́hìndé lásìnsìn. Ó ti tó gbà tí mo ti kó mẹ́rin náà ni mo ti rí Kẹ́hìndé yẹn last ní ò pàdé ẹ̀ ní ìtàrí. It will be on the social media but kò pè mí rí but mo fẹ́ sọ àlàyé fún yín. Obìnrin yẹn God spirit ló wà nínú ẹ̀. Mo rí pé each time tó bá ti turn tó bá ti fẹ́ heart yẹn
I see him goat, I turn to goat here, stubborn spirit. But you know what? To God who made me. Sherry Kamimeji, only mo fi who call me, I was mo kon lift it by. I was, you know, it was own efficiency. Ẹ mọ̀ pé kí ewúrẹ́ go da pé kó máa fẹ́ act funky. You know, for a small goat to be acting funky. This is Bible. No, mo wá sọ fún mo wá gbé báyìí. Mo fi Kamimeji ba mo fi lift it. Ní tí mo rí mo sọ fún yín o, mo lift it ba mo wá sọ fún. But he continued talking. Money, if I use my 2 fingers to hook your neck, then you are gone. But I just throw him down. He was making noise, but he was still making noise. You know, I was using these 2 fingers. Me lo gbogbo ọwọ́ mi. But ọwọ́ mi nígbà yẹn kí tó lè fi gbé goat sókè. Then ó ti di ọwọ́ Ọlọ́run. Ọlọ́run ti sọ ọwọ́ rẹ̀ di ọwọ́ mi. You understand me? Ó ti pààrọ̀ rẹ̀. Because ní tí mo ṣe, kò ṣe mi. You understand? Ó ń gbé mo fi lift ẹ̀, but he was continue talking. And I asked him, who are the people behind you? Who send you to me? And I want to hook you. I don't want to injure you. Because if I do like my hand like this, tí bá kàn iṣẹ́ mo kàn ṣe báyìí mo jẹ́ kó mí. Mo ṣe tí báyìí mo kàn fọwọ́ mi báyìí. Mi ò fi gbogbo ọwọ́ gbé o. Kamimeji mo fi gbé sókè. So but mo wá sọ fún. But nígbà tó yá mo wá rí pé somebody show behind him. Ẹni tó mo wá rí yẹn wá jẹ́ pastor. Gbà yẹn kò tí brother la máa ń pè Kẹ́hìndé. Tó wá jẹ́ lára àwọn PA Àánú Òjó. Ṣó ti yé? Mi ò mọ̀ wọ́n ó ti marry o ma ti marry tipẹ́ torí mo ti ẹ̀gbọ́n gbà kan tó sọ pé lóun fẹ́ Bímbọ́ gẹ́ kan báyìí tí ẹ pé you know all these people anyway sha I'm a woman of God. I'm a woman of God. God called by God. Sound tó dájú gidi gan ni. Kò sí òkè kí òkè ẹnikẹ́ni tó bá ti gbógun tì mí Ọlọ́run máa fi ẹ̀ṣẹ̀ lẹ́yà tó bá jáwọ́ lọ́rọ̀ mi. Yes. I believe in forgiveness. I'm just telling you now, but let's continue the dream. I drop him. I drop the goats. Yes, I dropped the goats. Because he couldn't kò lè ṣe nǹkan tó fẹ́ ṣe. You understand me? Then the Táyé wá níbẹ̀ yẹn náà. Mo ṣe à ń sọ òun náà ṣe à ń kùn. Bó ṣe máa ń kùn tó bá ń sọ̀rọ̀ ní real life náà. Ohun wọn ò ṣe bẹ́ẹ̀ yẹn lọ sókè. Ohun brother yẹn ní real life. Nígbà tá a mọ̀ ń gbà yẹn náà. Ó máa ń preach o. He has a spirit of God o. Ó ti yẹ ibẹ̀ jẹ́ mọ̀ pé ó ṣàrí ṣíníkì kan báyẹn. So mo ṣàrí pé kí ló dé tó ń bẹ̀ yín kúkùkù sí mi. Ẹ má bẹ̀ tó bá bẹ̀ kúkùkù sí mi. Tó bá yọ sí mi lọ́nà kan sáà wá sá kàbàkàbà lọ́nà méje Ọlọ́run gbàgbà ni mo sí o. Tó bá gbọ́ pé Ọlọ́run mi ṣọ́ra torí bẹ́ẹ̀ ni Fọláṣadé ṣe ṣọ́ra Ọlọ́run mi ga èmi náà máa ga láyé tí mo wá Ọlọ́run mi ga èmi náà á ga ọlọ́lá ni Jésù o èmi ò ní tẹ́ láéláé. You know, I'm just joking. If you are shrink, if you are small, you are big, I respect you, okay? Please. I'm sorry. Not that I'm not dragging anybody. But this is a spiritual thing. That one also talking. But why rí pé kò lè handle me. Ìyẹn Kẹ́hìndé. Mo wá wí pé kí ni bo ni Kẹ́hìndé tí ń bọ̀. Mi ò sọ̀rọ̀ Kẹ́hìndé lọ́jọ́ tí mo ti ń sọ̀rọ̀ nbí. Ìdílé ni mo sọ àti Pastor Àánú Òjó. And I believe in forgiveness. Not that ṣe fún mo sọ but ẹ má gbọ́ o. Because people will tell you, you are touching some people. I'm a woman of God. And I'm going to tell you something today. I'm going to do what? Tell you something today again. Ẹ má bínú ṣé kíni ò ní pẹ́jù lójú mi báyìí. Ọlọ́run má jẹ́ ó bó mi lójú mi má fẹ́ bójú. Lọ ṣàánú mi ṣá o. So, Kẹ́hìndé ń dún bó ṣe máa ń jẹnu wúyẹ́wúyẹ́ tó bá ń sọ̀rọ̀ náà tó bá ń ṣẹnu ó wá rí pé gentle person ò lè ṣeṣẹ́ yẹn. Ló bá lọ kó àwọn obìnrin kọjọ. Wọ́n bá ní wọ́n bá kóra jọ obìnrin mà ní wọ́n wá jẹ́ àwọn obìnrin Christian but TAC wọ́n wá kó ara jọ wọ́n wá wà nínú ilé kan wọ́n tún wà ní ibì kan bí mo ṣe ń wà lọ tí n bá jáde síbẹ̀ tí n bá kọjá wọ́n wà ńbẹ̀ tí n bá jáde wọ́n máa ń wá. And now the more of money, now you try everything. And now I have grace to stand up in the midst of them. Money, you know what? You have tried many things. And you have said many things just to pull me down. But you cannot do that. You have not seen anything.
And I'm not pretending, because if I'm pretending, you can't pretend to people who are tó ń ṣọ́ ẹ lójú méjèèjì. You can't pretend. Ìkọ́kàn jókòó ni. Ó kàn sọ̀rọ̀ ní bó ṣe dárúkọ, ó ṣe ní if they cannot say anything about you, what about your father, the father of your baby that is dead? Mo kàn ṣe fọ́ létí nìyẹn. Ní inú ràn yẹn, obìnrin yẹn. Mo ní but he is dead. You understand me? You are part of the sin, the trouble. You understand? And I slap him. Ìpàdé wọn túká. Now, ìdí mo sọ yìí. No one àti yẹn tí mo slap yẹn tán. I slap one of them. That's àwọn tó jókòó yẹn. Wọ́n pọ̀. Wọ́n tún wá jẹ́ young. Wọ́n tún wá ṣá àwọn ètò darúgbó wà ńbẹ̀. Ètò young wà ńbẹ̀. Wọ́n ti lè ju àwọn group tí mo rí yẹn wọ́n lè ju 40 something to 50 lọ. Ṣé ti yé yín? Wọ́n jókòó 40 something to 50. Mo wá fọkàn bí kan ṣe challenge bàbá mo ní. You don't go there again. You understand me? If you want to query him for anything, you should leave him alive. For saying that, I slap him. Mo ṣe slap ẹ̀yẹ gbogbo meeting ti bi tọ́jú kò yẹ ó dàrú. Ẹ ń gbọ́? Ó tún wá di ẹlẹ́kẹta. Mo wá dúró on my own. Ìkan tó ń fi funky yẹn, ewúrẹ́ yẹn, ó ń fi funky. Ó tún wá. Ó wá bẹ àwọn kan wá ní nǹkan tó máa ṣe ń sìn ni pé wọ́n máa fa ojú mi mọ́ra like a friend. They want to pretend to me to be they are demo for me, like pretending to be friends to me. But they are not. They are actually enemy. Ìkan bọ̀, ìkan dúró tì mí. Ó rọ́pọ̀wọ́ òun kò lè ká mi. Ó kéré gan sí mi. Bọ́lá òun ṣe fi mí wọ̀n, bó ṣe fi wọ́n wọ̀n mí yẹn. Ìkan tún wá ń bọ̀. Ó di aṣọ òkè mọ́ra, ó wọ native. Bẹ́ẹ̀ ni ó di aṣọ òkè ìbílẹ̀ ló wọ̀. Ó yà wọ̀, ó múra bẹ́yẹn. Ó tún wọ́n fún fẹ́ faṣọ ṣe nígbà tó tún débẹ̀ yẹn. Ó dẹ̀ ti kó àwọn gadgets, àwọn instrument tó fẹ́ fi jà bí weapon sára sínú àwọn aṣọ, sínú ara bó ṣe ro mọ́ra. Getting to me, wọ́n tún fi gbogbo instrument tán kó dání wọ́n fi ṣera wọn pa. So I was like, láti òru nígbà tí mo kọ́kọ́ la níjọ́ yẹn ó yàtọ̀ tí mo ṣe la nísìn mo tó kọ́kọ́ la a day before that day before this night and last night but mo wá la ní òru òní mo wá béèrè pé so on this Facebook a lot of problem you are facing a lot of problem tí ó ń kojú ìjà tì mí èmi kọ́ ni wọ́n tó ìjà tó ń kojú ìjà tí Ọlọ́run má jẹ́ pé èmi pastor are part of it strong ìjọ tó le jù bẹ́ẹ̀ ni. Are you getting what I'm saying? Do you know some people tí mo máa ń dárúkọ nínú àwọn tó wà nínú ìgboro yẹn? Sí mo máa ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé ẹni tó bá ti ń dá sógun tó pọ̀ fún mi, may God should reveal their face. Ọlọ́run ti reveal K1 rẹ̀ fún mi rí. Ó ti yé yín mẹ́yẹn. Ó ti reveal K1 fún mi rí but long time ago. Ó gbé trailer oúnjẹ tèmi gbé dání. Ó ń gbà, ó fẹ́ máa pín ó fi ń tọrẹ fáwọn èèyàn. That èèyàn máa fẹ́ fi ògo èèyàn ṣòfò. I know that. And that's why when I'm not tí mi ò bá yàn ṣe tí bá sọ pé I'm not going to ṣé ẹni tí ọkàn mi bá sọ pé don't play with this person or mo forgive àwọn èèyàn o don't play with this person. You understand me? Kò ṣe pé bóyá mo ní àbí mo ní bóyá mo ju ẹni yẹn lọ but I had under instruction tó Ọlọ́run bá fún mi. You understand what I mean? Ó láwọn kan tí Ọlọ́run ò tí ì fi ojú wọn mi gbogbo àwọn tó bá mi jà tó bá ṣe mí lógun tó fogun jà mí ní gbogbo ẹni máa ń rí débi àwọn tó wà nínú agbára nínú ayé ìgbà tí wọ́n sọ pé nǹkan tó máa ṣe fún mi tó lè kàn ká mi there was a time I have a dream mi ò fẹ́ dárúkọ yẹn mo láàlá Ọlọ́run gbọ́ Ọlọ́run máa ń fi nǹkan wọ̀n mí gan and it's like a direction ṣó ti yé ẹ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ fún àwọn tí mi ò fẹ́ sọ eléyìí mo má jẹ́ ń jámọ́ra wọn má jámọ́ra wọn gbogbo ẹni tó dá sógun àtà tó pe alágbára ayé láti bá mi jà bí láti fìyà jẹ mí níbi gbogbo ẹ̀pátá lọ́rùn máa fi wọ̀n mí you understand me but I give chance to God wọ́n dẹ̀ máa sọ fún mi pé maybe because you are this because you have said this I've come out many times to apologize to those baba àwọn àgbàlagbà yẹn o ti yẹ ibẹ̀ but I'm not talking about them now ṣé gbogbo nǹkan tí Ọlọ́run fi wọ̀n mí lónìí
bí wọ́n ṣe pọ̀ tó yẹn tí mo dẹ̀ rí pé mo lè dá gbogbo ìpàdé wọn rú mo mà dàrú mo dá gbogbo ìpàdé wọn rú ìyẹn mi pé kò ń ṣe mi Ọlọ́run darapọ̀ mọ́ mi ìyẹn mi pé Ọlọ́run ogun tí Ọlọ́run ti jà fún mi ó jẹ́ kí n rí ìrànrí ogun náà ṣó ti yẹ yín mẹ́yẹn bọ́tí nǹkan tí wọ́n fẹ́ sọ lélẹ̀ ẹnikẹ́ni tí ó bá ń ṣe bí ọ̀rẹ́ sí mi ẹnikẹ́ni tó bá ń ṣe bí ọ̀rẹ́ sí mi àbí tó bá ń ṣe bí ọ̀rẹ́ sí ẹ ó gbà ní àdúrà kan mo ń bọ̀ máa fún yín ní àdúrà kan tẹ́ máa gbà mo dà wọ́n rú o kì í ṣe rọ́ ibi tí ohun tí mo rí yẹn kéèyàn máa fi ìka méjì gbé ewúrẹ́ kéèyàn kan oh God thank you Father I can't thank you enough you are so wonderful bàbá ẹ ṣé ọba Ọlọ́run mi tó lágbára jù tó burú jù Ọlọ́run kò lè ìka kan péré á fi dá gbogbo ayé yìí sọ́tún sósì síwájú sẹ́yìn ọ̀rọ̀ ẹnu ẹ̀ lásán ó fi dá gbogbo ayé ó fi dá ọ̀run ó fi dá ilẹ̀ ó fi dá òkè ó tún pèrè ní ọ̀rọ̀ náà kábíyèsí ọ̀rọ̀ gidigba kábíyèsí ọ̀rọ̀ tó ju gbogbo ọ̀rọ̀ ayé lọ ọ̀rọ̀ tó ń pa ọ̀rọ̀ òkùnkùn rẹ tó ń pa ọ̀rọ̀ òdì rẹ ọ̀rọ̀ tó gbé ọ̀rọ̀ mẹ́ kábíyèsí o. I want to tell you something. Ó ní ọ̀rẹ́ kan nígbà kan tí mo wà ní church yìí. Ṣé rí ẹ̀yin tí ẹ máa ń parapọ̀ láti jà tí ẹ máa sọ pé touch not my naughty one, do my prophet no harm. I'm a son, I'm a woman of God. Kọ́ tó tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò dá mi lójú níbi 30 years ago. Thomas said, do you know you are called by God? Do you know that God is using you? Do you know you are a servant of God? Thomas pè mí ní nǹkan kan. Kàn tẹ́ pè mí evangelist as àfi kàn pè mí ní woman of God, àfi kàn pè mí ní kíríkan. Mo kàn máa ń wò pé I'm a business woman. Ṣé ti yé yín? But Ọlọ́run lágbára gan. Tí Ọlọ́run bá pèyàn, pastor kọ̀ọ̀kan lè má ta òróró sórí ẹ̀. But you see, ó ti yé yín mẹ́yẹn. Anyway, ṣáàjẹ́ máa sọ̀rọ̀ mi. Ṣẹ́rí lẹ́ni mo gbàdúrà kan nígbà mìíràn tí àwọn èèyàn bá expect mi láti gbàdúrà kan gbogbo tí àwọn èèyàn fẹ́ ṣe fún ẹ láti fi pa ẹ́ lẹ́kún Olúwa sọ́dẹ̀rín fún mi gbogbo tí èèyàn fẹ́ ṣe fún ẹ láti fi pa ẹ́ lẹ́kún Olúwa sọ́dẹ̀rín fún mi Olúwa gbogbo tí èèyàn bá ṣe fún mi láti pa mí lẹ́kún Olúwa sọ́dẹ̀rín fún mi kò sí ohun tí n bá bẹ̀rẹ̀ fún tí wọ́n bá kọ̀ fún mi wọ́n máa fi bẹ̀ mí láàsì Ọlọ́run gbọ́ kò ń ṣe tẹnu kò ní wù mí jẹ mọ́ kò ní wù mí mọ́ ńgbà tó bá fi bẹ̀ mí honestly àwọn èèyàn máa sọ pé who is this one kan sef who be this sef ẹ rí pé mo ti jẹ ẹ rí pé wọ́n fìyà jẹ ara mi gan nínú ayé yìí mo jẹ ìyà gan o lọ́wọ́ èèyàn ṣùgbọ́n Ọlọ́run kò fìyà jẹ mí ọpẹ́lọpẹ́ pé Ọlọ́run ò fìyà jẹ mí Ọlọ́run má fìyà jẹ mí o má fìyà jọmọ mi o àwọn èèyàn táwọn èèyàn bá fìyà jẹ tọ́lọ́run bá tún fìyà jẹ ó tán Olúwa má fìyà jẹ mí o Olúwa má fìyà jọmọ mi o Olúwa má fìyà jẹ mí o má fìyà jọmọ mi o má fìyà jẹ àwọn olólùfẹ́ mi o gbogbo àwọn tó fẹ́ mi fẹ́ rí Ẹlẹ́dàá má fìyà jẹ wá o nígbà táwọn èèyàn bá parapọ̀ láti fìyà jẹ wá Ọlọ́run má fìyà jẹ wá o wo tí àwọn èèyàn bá parapọ̀ láti fìyà jẹ tí Ọlọ́run bá tún fìyà jẹ ó ti tán ṣùgbọ́n táwọn èèyàn bá parapọ̀ láti fìyà jẹ tọ́lọ́run bá fìyà jẹ ó bá bọ́ lọ́wọ́ ìyà Ọlọ́run máa kò sí bí ogun náà bí ìyà náà ṣe pọ̀ tó ṣe lágbára tó wà bọ́ lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni mo máa bọ́ lọ́wọ́ ìyà sọ bẹ́ẹ̀ fúnra ẹ máa bọ́ lọ́wọ́ ìyà tí ayé fi jẹ mí máa bọ́ lọ́wọ́ ìyà ọmọ mi á bọ́ lọ́wọ́ ìyà máa bọ́ lọ́wọ́ ìyà ọmọ mi á bọ́ lọ́wọ́ ìyà ní ìyà tí ayé fi jẹ mí tọmọtọmọ a máa bọ́ o lọ́wọ́ ìyà náà á bọ́. Now let me tell you anybody tó bá mọ one pastor know Ojo is a man of God that have been in ministry for a long time yeah at least a ti wà ní ministry nsìn a ti bẹ̀rẹ̀ pé 40 years tí o bá ti jù bẹ́ẹ̀ lọ bọ́ because mi ìmọ̀jọ́ tó bẹ̀rẹ̀ ministry ẹ̀ gbogbo tí mo wá sí church ẹ̀ ni mo mọ̀ tí mo rí ṣẹlẹ̀ mọ́ pé mo sọ pé kì í ṣe òun ló preach fáwa it's not part of the people who preach to me pastor tó preach fún èmi tí àwa gba Jésù gbọ́ lábẹ́ wọn pastor Iberia bàbá àgbàlagbà báyìí mi ti ẹ̀ gbúrò wọn Foursquare ni wọ́n wà wọ́n ní deliverance minister ní Foursquare ńgbà ẹ̀ yeah ní 1992 àwọn ní deliverance minister ọmọ Ishan ni wọ́n ṣé Ishan àbí yẹ́ bí Ishan ni wọ́n Ishan bàbá yẹn lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí bàbá pastor Iberia
so but mo choose láti máa lọ sí church àwọn Jesus bọ̀bọ̀ nígbà yẹn ṣe mọ̀ pé tó bá young we follow young people yéé a máa pariwo ní church tá bá ti ń preach tá bá ti ń sọ̀rọ̀ bíi ti àwọn preachers American kankan bẹ́ẹ̀ you know mama chill wa you understand me because we have a dream to be to America you know no matter what speak don't you àwọn tí ń travel gbà yẹn wọ́n ti ń speak bí American you know I might say yéé sigan yes pastor yéé no kí tiẹ̀ ní language tó máa ń sọ pé ó máa ń ní èdè kan mo ti gbàgbé èdè tó máa ń lò yẹn tó máa ń fi ń pè wọ́n pastor ṣàlà máa ń pè wọ́n but ó ní normal language kan tí ó máa ń lò pé no ṣé it is well ṣé máa ń ṣèlè mí ìrántí mọ́ṣá so nígbà yẹn ó ní brother kan èmi ni máa ń invite ẹ̀ sí ṣọ́ọ̀ṣì wọn nímọ̀ ọmọ CAC níbọ̀ tó ń ṣiṣẹ́ ní brokers nígbà yẹn Bọ́lá lórúkọ ẹ̀ Bọ́lájí Bọ́lá kìíní kan ṣá mo máa ń invite ẹ̀ wá sí ṣọ́ọ̀ṣì gbàǹgbà ẹ̀ máa ń invite ẹ̀ tó bá ti ṣe tán ó máa tètè máa lọ kó darapọ̀ mọ́ mẹ́mbà ṣọ́ọ̀ṣì yẹn wájú ọmọ CAC kan bá ní ọtí bí ọmọ Ògbómọ̀ṣọ́ bí nǹkankan so mo máa ń invite wọn wá sí church bí ọ̀rẹ́ mi mo mọ fiancé ẹ̀ ṣó ti yé mẹ́ẹ̀ tó dábàá fẹ́ ṣe crusade tó máa ń ṣiṣẹ́ bí ọ̀nà Yábó ẹ̀mí ọ́fíìsì ẹ̀ wà níbi ọ̀nà Sábó yẹn tó máa ń fẹ́ láti máa wá sí church wa níjọ́ kan bóyá wọ́n wá bẹ̀ẹ́ sí mi ni mi kò yá yé mi bóyá mo ní wọ́n mọ̀ àbí wọ́n mọ̀ but mo ṣàwá sọ fún níjọ́ kan nígbà tí inú bí mi gbogbo bọ́n ṣe treat mi tó ń máa treat mi gan yẹn mo sọ ọ̀rọ̀ sátẹ́gùn kì í ṣe pé mo sọ̀rọ̀ mo gbàdúrà ẹ mọ̀ I pray with holy madness ṣó ti understand torí bẹ́ẹ̀ tó bá ń ṣèkà fún ènìyàn tí ìwọ bá tún rí èèyàn tó ń ṣèkà fún tí ẹni tó dẹ̀ ń ṣèkà fún yẹn bá mọ àdúrà gbà tó dẹ̀ ń gbé ìgbé ayé mímọ́ so wá rẹ̀ pé ó jẹ́ nǹkan kan tó lọ support ẹni tó ń bá ẹni ẹja tí ò ṣe kankan fún ẹ just because ẹni yẹn kàn tó bí o kàn believe pé you are going to support that person to fight this person to finish this person up maybe you can be favored you are not going to be favored at the end of everything and then you tún àforí ṣe kíni wá forí kú. that guy nígbà yẹn ó wà okay o ó wá ní you are a very pretty lady a lot of men they will love to marry you young people you are hardworking you are pretty you are okay everything but mo mọ̀ pé mo lack nǹkan kan gbà yẹn ṣé ti yẹn mẹ́ mo lack a lot of people come around that do come around me they are educated people but mo lack of ngbà yẹn mi tí ní san mi tẹ̀ tí wà tó mi tí yọ bí tí wà okay to this level kì í ṣe owó kì í ṣe nǹkan kan o mi tí lówó náà kọ́lọ́run ṣàánú fún mi o you understand máa ní táwọn èèyàn bá tiẹ̀ like mi máa ní inferiority nínú ọkàn mi even táwọn olówó bá sọ pé wọ́n lówó wọ́n ti lówó wọn fẹ́fẹ́ mi máa ń fi back pé you start with somebody mo máa ní conscience somehow you understand I do have conscience pé somebody ẹni yìí máa ti ní many people bẹ́yẹn you know ó ní ẹni tí débi àwọn tó wà ń sọ̀rọ̀ àǹtí mi wọ́n máa ní all your opportunity don't make use of them mo máa ní I don't want to cause pain for others because I want to enjoy. I do have that belief. But I don't want to cause pain for others. I don't. Àwọn àbúrò mi kan wọ́n pé I don't want to cause pain for others. Báwo? Pé ayé pains wà títí ayérayé ni. If you cause pain for others now, you cause pé o lè cause pain for kìnìkan. But me, I can't cause pains for others. I cannot. Mi ìfẹ́ tó ní ìyàwó rí. Pé mi àfi tó yàtọ̀ sí àwọn tó bá rape ẹ. Mi lè cause mi lè break léèyàn. You understand what I mean? That brother was sọ fún mi ní ọjọ́ yẹn. Nínú mọ́tò yẹn ó lo Toyota Carena kan báyìí gbà yẹn mọ̀. Níbi 30 years ago mọ̀ pé Toyota Carena Nissan kiri kò ṣàn lo mọ́tò yẹn. Bóyá official car tí wọ́n gbé fún bí iṣẹ́ yẹn. Ó introduce ìyàwó ẹ̀ náà sí mi mọ̀ bó kéèyàn tó fẹ́ máa há èèyàn somehow. But mo mọ̀ ìyàwó ẹ̀ yẹn, you know. Bí màá ṣe wá sọ̀rọ̀ níjọ́ yẹn wá rí mi mo wá share mind mi. Ó gbé mi lọ sí ọ̀dọ̀ pastor ní Ògbómọ̀ṣọ́. Màmá aládùúrà kan báyìí. CAC náà ni o. Ní time tí àwọn àánú òdò dì pẹ̀lú mi yẹn. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run, wọ́n bá ti finish me up. Ẹ bá mi sọ fún wọn. Kí man of God yẹn tó ní title I respect everybody
And men of God, respect to my daddies, those men, really, real men of God, bí mọ̀ yín o, torí Ọlọ́run ló mọ̀ yín, Ọlọ́run á bá mi compensate yín, ìkọ́ ti iṣẹ́ ńlá ni o. Gbogbo ẹ̀yin bàbá tí mo appreciate ní Olúwa kábíyèsí yín o. Elédùmarè mo ṣe kábíyèsí fún ọ, mo tún wá ṣe kábíyèsí yín, kábíyèsí ni yín o. Ṣó ti yé, kábíyèsí kú, happy birthday to all of them. I wish lónìí, ipe nǹkan tó ń ṣe yẹn irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, kó tiẹ̀ jẹ́ pé àwọn kan ló preach Jésù fún mi. I'll be saying Father days to them. But ẹ má jẹ́ ìtàn yẹn mi pé gbà tí mo kọ́kọ́ wọlé, mo ní àwọn fathers tí mo ní mo láwọn àwọn fathers tí mo ní yẹn mo ní wọn gbàgbé rẹ o. You know we had different fathers. Some father they will beat you despite they are your father, they will beat you If you do you mess up, wọn lọmọ tí bàbá wọn tún máa quote fún ẹ pé ọmọ tí bàbá bá wí ló máa ń bá wí, ọmọ tó bá fẹ́ràn ló máa ń bá wí. Ẹjọ́ ẹ̀yin bàbá tẹ́ bá jẹ́ bàbá mi, ẹjọ́ ẹ má bá mi wí jù o, ẹ má bá mi wí mọ́ o. Ẹ ti yé, torí ọmọ tó bá stubborn náà máa ń bá wí, èmi ò stubborn. I'm a very nice girl. I'm a very nice child o. Mo wá jókòó níjọ́ yẹn. Nẹ́ni yẹn mo ṣáà bí mo gbórí sókè bó ṣe bá ń bá mi. Bàbá yẹn gangan, he was having problem with his fiancé. You understand me? That the fiancé níbi iṣẹ́ tó ti ń ṣiṣẹ́ yẹn, he dating his friend, he find ẹ̀ pẹ̀lú ọ̀rẹ́ ẹ̀ kan, you know he was saying, I used to preach, gbogbo tó máa ń sọ ìkùtì ẹ̀, wọ̀ mí pé you have to forgive him náà ni, máa ń preach. But I know he always hide me, you understand? Ẹ mọ̀ kẹ́ máa pè yàn sí church kó máa wá. Kéèyàn dìde máa gbé mi lọ sí ọ̀dọ̀ kó máa sọ fún mi pé don't worry, you even this man that is kìnìkan, the way he now treated me, ó dùn mí gan. I say something. Mo ní ojú mi. Ṣé mo gbé pásọ̀ ní àánú? Àwọn nǹkan kan wà tí èèyàn ò fi rìn kọjá àwọn ibì kan, ṣùgbọ́n ṣé mọ̀ nǹkan, ibi tí wọ́n ní kémi má rìn kọjá, tán ní kémi má dé, mo débẹ̀ mo kọjá bẹ̀. Nítorí pé mi ò jẹ̀bi àwọn èèyàn tí wọ́n dìde ogun sí mi. Ọ̀pọ̀ tí ò kọjá ibi tí ò lè débi tán ní kó má dé, wọn ò débẹ̀ mọ́ nítorí pé wọ́n ti ṣẹ̀, wọ́n sì ti ṣe kíni, wọ́n break law. Sórí tó bá ti wà lórí òfin, tó bá wà lórí òtítọ́, jó sórí òtítọ́ o ti gbọ́, Ọlọ́run dẹ̀ ni òtítọ́ àti ìyè. Mo gbórí sókè níjọ́ náà bó ṣe ń bá mi sọ̀rọ̀. Mo sọ tẹ́lẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn báyìí, omi ń jáde ní ojú mi. Ọkùnrin kan wà lọ́gbọ́ ẹ̀gbẹ́ mi, single ni, ó ń ṣiṣẹ́ ní bank, kì í ṣe bàbá ọmọ mi o, mi ti ó máa tó 15 to 18 17 years later kí n tó pàdé bàbá ọmọ mi. Yeah, 1992, I was talking about 1993. I think 1983 or 1983, yeah, 1983. I was talking about 1983. And I was crying. Omi ń jáde lójú mi. I was weeping seriously. And I was talking. Mo ní gbogbo àwọn girls àti gbogbo àwọn tó dá sí ogun yẹn. Because nígbà yẹn àwọn èèyàn fẹ́ dá sí ogun náà. Ẹlòmíì wò pé tó bá dá sí, tó bá gbọ́n wá pọ̀wọ́pọ̀ wọn gbé ogun sí mi pé Sister Bola yìí máa lọ. Àwọn obìnrin náà, all of them today. Mi ò fi yọ̀ wọ́n o, ẹ má bínú tó bá dùn yín. Tó bá dẹ̀ dùn yín náà, mo kàn ń sọ testimony náà ni. Eléyìí tá wà nínú ẹ̀ náà tún máa bọ́ ńbẹ̀, láti bá bọ́ ńbẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá tún dá sí, á tún gbọ́n yín gbà tí ṣòro yín bá dé. Bẹ́ẹ̀ni, á bọ́ ńbẹ̀. Kò sẹ́ni gbógun tì mí tí ò ní wó, àdàbí tí máa ṣe burúkú fún ẹ. Tí bá ti ṣe burúkú fún ẹ ló ní wó, ṣùgbọ́n tí mi bá ṣe burúkú fún ẹ, tó kàn rò pé kàn ní burúkú lọ́kàn, kàn máa ń ṣe kàṣá, àbó pé ní anything, the Lord will wó you dànù. The Lord will demolish you ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni yẹn ń bẹ̀ mí, mi tí wá mọ̀ bóyá wọ́n tún wá kó sí nínú ìjọ náà, bóyá àwọn kan ló tún wá bẹ̀ pé kó má máa pàrọwà fún mi. They send a lot of young boys around me nígbà yẹn pé kó máa pàrọwà fún mi. Mi ò gbọ́. Nínú mọ́tò ẹ̀ mo ń sọ̀rọ̀, mo ń sun ẹkún báyìí, mo dẹ̀ ń sọ̀rọ̀. Mo ní gbogbo ẹ̀yin gẹ̀ẹ́sì yẹn, wọ́n bẹ̀ wọ́n fi lọ́kọ ni, ètò lọ́kọ ni wọ́n bẹ̀ wọ́n fi lọ́kọ ni. I speak for the most of them today also. I speak for them that wọ́n dè wọ́n mọ́lẹ̀.
tomorrow till tomorrow tó máa fi darúgbó sí some people are still believing àwa ti marry àti wa àti lọ marriage kìíní ó fail wọ́n gbà lọ́wọ́ wa no wọ́n gbà lọ́wọ́ mi mo kàn fílẹ̀ ni o tí n bá fẹ́ break ẹ̀ tí n bá fẹ́ sọ fọ́lọ́n kó bá break ẹ̀ dànù lónìí mo máa break ẹ̀ dànù but I don't do that because mi ò rí pé ẹni yẹn mi ò rí ká kọ̀ọ̀kan téèyàn bá ṣèkà fún mi mi ò ní ṣèkà fún àbí tó bá dẹ̀ gbà àti jẹ lọ́wọ́ mi ní ṣèkà fẹ́ni náà mi ò kì í ṣèkà o àdúrà ìkà kí n gbà fún ṣé àwọn kan wà náà yìí wọ́n máa ń ṣèkà a ṣe ìyàwó ẹlẹ́kejì may the father of my baby rest in peace ní ìfiṣakọ tí n bá fi sílẹ̀ wọn ò lè pa mi ìdẹ̀ dédé fi sílẹ̀ kí dẹ̀ ṣe pé mo filẹ̀ pé kán lọ pa ṣùgbọ́n nígbà tó yá wọ́n tọ́ kéèké wọ́n wá ń lò bí wọ́n sọ wọ́n de wúrẹ́ mọ́ mi lọ́wọ́ ṣé mo pé wúrẹ́ ò kí ń gbọ́ràn wọ́n wá sọ wọ́n de wúrẹ́ mọ́ mi lọ́wọ́ ìwọ tó bá di ewúrẹ́ ṣọ́ra ẹ báyìí o bóyá o pèrè lẹ́ni tì mí ìmọ̀ nǹkan tó jẹ́ o má jọ ń sọ ẹ́ de wúrẹ́ o torí tó o bá ti ṣe ewúrẹ́ náà wọ́n máa ń pa last ni o má jẹ́ kán sọ ẹ́ de wúrẹ́ mọ́ mi lọ́wọ́ o tí n bá àjàjà kó lọ jẹ́ ìgò tí ewúrẹ́ tó máa ń rùn ẹ má bínú mo sọ bí ọmọ Ọlọ́run mo ní àdàbí tí n bá gbógun sí ẹnì kọ̀ọ̀kan wọn because some ladies nínú ayé yìí wọ́n mọ̀ nǹkan wọ́n máa play game wọ́n máa rò pé wọ́n lè ta game kan wọ́n rò pé wọ́n clever ju others lọ but tó bá rẹ́ni tó bá ń ṣe tòótọ́ tó wà lórí òtítọ́ mi ò ń play game pẹ̀lú anybody I don't google people's life I don't show ayé èèyàn like I don't go after people's life and ẹni sí ẹtì ẹ̀ ń jàlé lórí ẹ̀gàn pápá mi ever tó mi ò ever lálàárí wọn pé ẹ tí wọ́n tẹ́sẹ̀ pé ẹ ń jí mi about somebody he come to me ni jẹ́jẹ́ mi mo jókòó he come to me gbogbo wọn come to me ni ó ti yẹ yín ẹ wò gbà tí máa ń kọrin fún kéwọ̀n yẹn ní orí Facebook náà bí ayé máa ti tó bá fi fẹ́ kéwọ̀n ẹ má bínú tó bá fi ṣe sàrà fún mi ò fẹ́ nísìn mi ò fẹ́ mo ti rí ìyàwó kéde ó ń ṣe ọkùnrin ó flaunt ọkùnrin lẹ́nu ẹ fẹ́ pa kéwọ̀n ni vetia ó flaunt ọkùnrin mo ti rí má ti ẹ̀ fi sórí ibẹ̀ yẹn èmi náà láì ká mẹ́bọ̀ mímọ́ mẹ́bọ̀ mímọ́ ẹ̀gùtáyà èmi náà máa fi ẹjọ́ permit mi o Fathia congratulation tó bá jẹ́ tòótọ́ but Fathia náà ti ṣó ọkùnrin oríṣiríṣi náà Fathia yẹn ó ti ṣó ọkùnrin ìdápẹ́ ìgbà tí bàbá ẹ̀ kú ń gbà yẹn ó ṣó ọkùnrin kan náà tó ń gbóúnjẹ sí lẹ́nu Fathia náà kàn ṣó pé ògbóró lòun náà wà tó bá jẹ́ tòótọ́ ṣá kó ṣe wedding tó bá invite mi gan máa wá ṣọmọ pé mo ti ní tó bá ti fún mi passport mi ọ̀dọ̀ máa fẹ́ tó bá invite mi máa wá tó bá fẹ́ raṣọ gan máa raṣọ wow congratulations Fathia mo ti raṣọ lọ́wọ́ ẹ̀rí náà pé ìmọ̀ ara gan lọ́jọ́ tí n bá wá sórí ṣọ́ọ̀bù ẹ̀ ti yé kí ni ọ̀kíńtà gan kí lọ̀kíńtà torí tó bá máa jẹ́ ẹ sí kólóbó kí ló ń tà iṣẹ́ torí mọ́tò lèmi ń tà ẹ mọ̀ pé wọn kì í fi owó kéékèèké ta mọ́tò kò ń ṣe bí $10,000 ó ti yé ó ní gbẹjẹ́ yẹn adúpẹ́ fọlọ́run kí lọ́ọ̀kì gan ń tà gan sef Fathia máa ń taṣọ ń taṣọ ti sún ẹ̀ mo ṣáà sọ fáwọn mo sọ fọlọ́run níjọ́ yẹn lẹ́ pé Olúwa àwọn obìnrin wọ̀nyí ṣé kí n máa kà wọ́n fún yín kẹ́mi ẹgbẹ́ ọdẹ wà ń bẹ̀ dálédi torí ẹ má bínú ẹ̀yin tẹ́ bá kúrú èèyàn níyìn o ṣùgbọ́n àwọn kan tó bá kúrú ẹ̀mí wọ́n máa ń bà mí I tell you their brain tó yẹ kó fi ga wọ́n ti fi ṣọpọlọ ẹ má bínú kẹ́mi kúrú ó ṣe máa ruga rẹ̀ gbogbo ọgbọ́n ló máa ń dá ó play game bàjẹ́ ó mọ game kan play game ó náà ló tún lọ sọ́dọ̀ kéwọ̀n níjọ́ sí tó wá sọ̀rọ̀ kéwọ̀n fún mi bí tó wá ṣèké fún mi wọ́n máa fa forí ẹ̀ yóò ti yé bẹ́ẹ̀ pé àwọn máa lọ sílé kéwọ̀n nígbà tó ti ilé míwàá kò tí ì mọ kéwọ̀n tẹ́lẹ̀ o lẹ́yìn tí mo mọ kéwọ̀n tí mo ń sọ̀rọ̀ kéwọ̀n ló mọ kéwọ̀n nù wọ́n rán lọ sílé kéwọ̀n ni wọ́n ṣe tán wá ní kéwọ̀n òun fẹ́ lò òun fẹ́ fi dí ó fẹ́ lò òun fẹ́ fi ṣògùn òun fẹ́ fi ṣògùn owó wọ́n ṣe ní fi ẹ́ ṣògùn owó ibi tí ẹ bá ti rẹ́ nìkan èmi sì tẹ́nìkan tẹ́mi bá ti ẹ̀ wá mọ̀ pé àánú òjò ti to obìnrin sílẹ̀ rẹpẹtẹ ní ṣọ́ọ̀ṣì pé gbogbo wọn ó ti brain wash gbogbo wọn ẹrù pé máa fẹ́ ṣe kíní ẹrù ní àánú òde push kíní so títí tó wà ní Dublin bẹ́ẹ̀ sì tó lọ fẹ́ òun second wife ọlọ́pàá ni
gbogbo àtó lọ tó lọ fi òun bẹ ọlọ́pàá ń gbẹ gbogbo àwọn ọlọ́pàá yìí ló máa ń bẹ̀ mí sáàkọ̀ gbogbo àwọn èyí tí mo dárúkọ pé ìkan tó wà lógún state pé lára tó sàmì tí mi ò gbà fún kì í ṣe òní kan àwọn tó ju lọ́gọ́ tó ju ètò Ògùn state wọ́n pọ̀ tó máa ń tò sí tẹ́mi kan bá jẹ́ ọlọ́pàá nígbà ìkan ní kí wọ́n jẹ́ ọlọ́pàá gan máa ti jẹ́ ẹ̀mọ́ pa máa ti fìdí gba máàkì tí wọ́n mọ̀ tó àwọn ọlọ́pàá ń gbà nígbà wọn ṣaṣẹ́wó gan àwọn ọlọ́pàá obìnrin ọlọ́pàá ẹ má bínú ẹjọ́ ní ìyá àbòyìn kan tó máa ń ṣe ni mo sọ ṣe àmọ́ pé mo use mọ́ ọlọ́pàá gan ti yẹn yẹn àwọn ọlọ́pàá wọ́n pọ̀ oríṣiríṣi àti ọmọọṣẹ́ àtọ̀gá wọ́n máa ń toast mi you know wọ́n pọ̀ tó yẹ pé ọlọ́pàá ọlọ́run dáríjì mi torí aṣọ tó máa ń sọ pé wọ́n máa ń sọ fún mi nígbà yẹn pé ọlọ́pàá ó máa gbọ́dọ̀ já yóò tó bá jábọ́ tí aṣọ ọlọ́pàá 6 months lẹ̀ wọ́n o kíríkan tó yẹ mọ́ ti sọ fún yín pé tẹ́ ẹ bá ti wá jẹun níbi ìbà ṣẹ́ mọ́ nǹkan ẹ mẹ̀ǹtẹ́ tó bá lọ wọṣọ ọlọ́pàá kan tó kọ̀ lọ gbá mi nígbà àkókò lọ ṣe yàmàyàmá sí mi wo abọ́ tó gbé dání yẹn máa fi gbá orí ẹ̀ àbí kí jábọ́ tì ní ẹ sọnù nígbà yẹn ẹ ti understand pé yá mẹ̀ǹtẹ́ ni o torí gbogbo àwọn ọ̀gá tó jókòó sọ́fíìsì ń gbà yẹn Kumasi ní IGP ń gbà yẹn Amadu Shedu ní AIG ṣe àwọn kọmíṣánná gbogbo tó wà ń bẹ̀ yẹn gbogbo wọn la àmọ́ wọn gbogbo àwọn kọmíṣánná ni àwọn tó wà ní CIB àti gbogbo àwọn ráìdà àwọn tí gbogbo wọn àmọ́ wọn pátá máa sọ fún wọn àtàwọn sójà ni o àtàwọn defense àtàwọn kíní àti gbogbo àwọn tó wà ní gbogbo ọbalẹ̀ndé yẹn pé so ẹ maintain o kó má kàn wá síbẹ̀ ẹ̀ kó máa gbé abọ́ kó wá lóúnjẹ kó wá máa ṣe bí wèrè kan sí bí ń gbà yìí o torí ẹ̀ tí ẹnìkan bá ti ṣe nǹkan kan sí mi rádà dábàá mo kàn máa ń lọ jẹ́jẹ́ mi ni máa wò pé ọkùnrin pẹ̀ náà èmi gan mi ti ẹ̀ ṣe bẹ́ẹ̀ náà kúndé ọkùnrin bọ̀ tiẹ̀ ẹni bọ̀ tí wọ́n ti láìkẹ́ tí wọ́n ti sàn kọ́ tí wọ́n sọ lọ́rùn àánú òjò lónìí náà ní pé nígbà ẹ̀ mo sọ fún Ọlọ́run gbogbo àwọn obìnrin àti àánú òjò àti o because ẹlòmíì wọ́n máa ń pawọ́dà yes àwọn tó wà ní church náà ń ṣoògùn náà yes they go to gba gbogbo àwọn sẹ̀lẹ̀ àti gbogbo àwọn kérúbù tó máa ń lo gbogbo wọ́n ṣe gbogbo nǹkan bẹ́yẹn they will turn their head wọ́n máa gbógun tẹ̀ báyìí ni wọ́n máa ṣe bí pé ọkùnrin ẹyẹ kan báyìí wọ́n dẹ̀ máa àhẹ́tì tí wọ́n bá ti rẹ̀ sí sọ pé wọ́n kàn ń jà lórí ẹnìkan báyìí máa kàn hẹ́tì ẹni I just say 13 máa dẹ̀ sọ̀rọ̀ sátẹ́gùn fún yín ló bá tán máa sọ fọ́lọ́hun ni up to today ọmọ mi kò lè rí ogun nílé ọkọ ọmọ ọkùnrin tí mo bí yẹn gan náà tí ọkùnrin obìnrin kan tó họ yín mọ tó bá bire kó fi ọmọkùnrin yẹn lẹ̀ bóyá ó máa rọ́kọ kò lè rí mo gbàdúrà débẹ̀ ni there was a time tí ọkùnrin treat me bad mo fi gbàdúrà fọmọ mi mo ní obìnrin máa du ọmọ mi ni wọ́n máa ń dùn ni ọkùnrin yẹn wọ́n máa ń dùn ni kì í ṣe tẹnu the Lord answer prayers ìlú Canada tí mo wà yìí mo dúpẹ́ fún Ọlọ́run gan fún orílẹ̀-èdè yìí kí ni mo gbà àwọn èèyàn ti ṣe pé kí wọ́n deport mi àwọn tó lágbára gan nínú ayé that's why I bless this country and all the leaders may God bless this country continuously Ọlọ́run máa fi country yìí sí láyàbalẹ̀ fún àwọn olórí wọn á dẹ̀ fi èmi náà láyàbalẹ̀ ní orílẹ̀-èdè yìí gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé Ọlọ́run máa fi yín láyàbalẹ̀ ẹ má máa ṣèkà fún àwọn ènìyàn ẹ má dẹ̀ máa parapọ̀ kẹ́ máa bí pé àwọn kan á support ẹ má mọ̀ kankan ó tún wá ní nínú àwọn Christendom ó tún wá ní ìyá kan tí mo máa ń rí lójú ìran mi ìyá yẹn ṣé kí n mọ̀ Bible lélẹ̀ mo dẹ̀ máa dárúkọ ẹ̀ láàárọ̀ má Bọ́lá má dárúkọ ẹ̀ mo máa ń respect ìyá yẹn mo dẹ̀ máa ń pọ́nlé gan mo dẹ̀ wá rí pé ó ń ṣèkà fún mi yeah ní real life ó ṣèkà fún mi Ọlọ́run fún wọn mi many times Bible rẹ̀ ọ̀jọ̀gbọ́n gidi ni o tí wọ́n ń gbọ́ káàkiri àgbáyé tí n bá lọ bíbá block mi nítorí pé ó bìlí pé ẹnu wọn ń ṣe mí tó bá bí ọmọ yìí tó fẹ́ kó dára fún tó wá wò mí tó wá sọ pé ó fẹ́ kó bàjẹ́ fún mi tó ń dí mi lọ́wọ́ àwọn ọmọ yẹn máa kàgbá kò lọ́jọ́ ọ̀la God have no respect of anybody tó bá ka Genesis ka Revelation sí touch no my anointing won't do my prophet no harm to my prophet no harm I am a prophetess of God woman èèyàn ránṣẹ́ Ọlọ́run ni mi tí n bá jẹ́ àwọn tó máa ń ṣe sàkámàjẹ tó máa ń dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ a máa ti dá ṣọ́ọ̀ṣì sílẹ̀ ti pẹ́
màá ti dá church lẹ̀ ti pẹ́. I don't do it. But I preach the gospel and I believe in so much in God and I support the work of God. Tí n bá rí men of God, tí mi agbára mi ò bá kéré bá dàgbà, kò sí ẹni tí mi ò lè kúnlẹ̀ fún ọdẹ sẹ́ni tí mi ò lè respect láyé. Mo fẹ́ dárúkọ ẹni bọ̀ mi ní dárúkọ ẹ̀. Many times mo ti máa rí ó ní iṣẹ́ kan tó ṣe tó dẹ̀ ó monitor mi ó bọ́mbà tó mọ́ba lórí mídíà yìí ni. Àdàbí tí wọ́n bá fi owó orílẹ̀-èdè wa tí ò bá jẹ nínú owó orílẹ̀-èdè wa rí tí ò dẹ̀ ń ṣe orílẹ̀-èdè náà ni wọ́n ti bí èmi tí mi ò dẹ̀ ṣiṣẹ́ fún orílẹ̀-èdè yẹn àbí tí mi ṣe dáadáa fún àwọn èèyàn ní orílẹ̀-èdè yẹn àbí tí má ṣèkà bí ibi tẹ́ ẹ̀ máa ń ṣe fún èèyàn lórílẹ̀-èdè yẹn torí bẹ́ẹ̀ má ṣe ìkà fún mi tó bá lo dára ló tẹ́ bá move pẹ̀lú crowd crowd yẹn ó máa túká torí mo máa fọ́ it àbóhùn ni kò ń ṣe àwọn ará 666 ni mo lálàá pé mo fọ́lé àwọn obìnrin yẹn tó ń ṣe mí tìyẹn mo fọ́ wọn létí mo fọ́ ní etí gidi ṣùgbọ́n mi ò ní dárúkọ bóyá kó má lọ jẹ́ ẹni tí mo ní mo fẹ́ dárúkọ kó má lọ jẹ́ ìfọ́tí gidi but ẹni yẹn mo ti máa ń rí severally tó máa ń block mi tí n bá fẹ́ wọnú ilé ńlá àbí tí mo wà ní ilé afẹ́ dílé mi jáde that woman and she's from my state from Ondo State. Ó ti gbọ́ nípa tó máa believe kó ti settle láyé tọ́lọ̀ máa dédé lé ẹ jáde bí Sọ́ọ̀lù settle gan láyé ó ti jọba ó ti dọba ó ti jẹ ó ti lọ́lá ó ti lóyè suddenly Ọlọ́run kàn lé jáde ẹnikẹ́ni tí a bí nínú obìnrin tó bá lò máa lé mi níbi tí Ọlọ́run bá ní kí n wà Ọlọ́run máa lé ẹ kúrò níbi ayọ̀ Ọlọ́run á lé ẹ jáde kúrò láyé lójijì bẹ́ẹ̀ ni mo sọ. Ṣé wá rí lónìí mo máa ń sọ pé ìwọ tó bá ṣèkà fún mi I'll be the one to save you when it is time ìgbà tí ìdájọ́ ẹ bá dé tó bá ṣèkà fún mi I'll be the one to save you when it is time. Àwọn tí mo ń speak fún nínú ṣọ́ọ̀ṣì wọn yẹn tó ń dè mọ́lẹ̀ wọ́n wà lára àwọn tó gbógun tì mí rí mo rántí ìjọ́ta lọ sí Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ àjàjà títí èyí tó wà ní Dublin tó fi bẹ ọlọ́pàá yẹ́ mi pé mo fẹ́ sọ lẹ́ẹ̀kan inú ilé mi mo jókòó nígbà tí mo parí ilé yẹn wọ́n mọ̀ pé àwọn ẹmọkọ́ tógun fi pọ̀ ibi tí wọ́n parí iṣẹ́ mi sí tí wọ́n dé sí ẹ̀rọ̀gùn ńlá tó máa ń ja ọ̀tá mi ni ẹ̀rọ̀gùn ńlá tó máa fi ń jà mí ni wọ́n kì í fogun wẹ́wẹ̀wẹ́ jà mí wípé kó parapọ̀ káwọn obìnrin tún parapọ̀ kan náà ṣara wọn ẹ̀rẹ̀mọ̀ báyìí kan ní ẹjẹ́ àtúnbẹ̀lẹ̀ èsì ìwọ tán bá bẹ̀ wá ó lọ forí sàpàtà ó máa wó ṣáni. The Lord Ọlọ́run fi wọ̀n mí nígbà tó yá mo bèrè mo ní what is this again God said look at it only they are just you can use your two hand like your finger to lift them only they are naughty so let them do whatever they want to do at the end only just praise me worship me call me talk to me pray to me and then I will do whatever you ask me mo ní okay daddy. So at times when you don't see me coming out at times to pray because they want me to be praying for people that are haunting me. I pray for my people, those who love me, who Lord bless them. I don't know them because when you mention name at times, when you are coming under my platform, I don't mention your name at times. It's not because I hate you or not because I disrespect you or I don't have respect for people. Because a lot of people, they can pretend. I pray for people. Oh Lord, bless them. Oh Lord, do this. Sherry, Kẹ́mi mo rántí ọjọ́ ta lọ sí Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ nígbà tí Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ tó ń jà ẹ̀. I was there with if ọmọ Ifẹ̀ lòun tó bá jẹ́ pé nǹkan kan máa ṣe wá níjọ́ yẹn lọ́n tó máa ṣèkà fún mi èmi náà máa ṣèkà fún torí pé mi ò kí ń ṣe ọmọ Ifẹ̀ ìkà rẹ ni mí bó ṣe ń jà ní ìkà rẹ̀ gbà yẹn ṣàbẹ̀ pé ńgbà tó ń jà ní Ifẹ̀ wọn náà ń jà ní ìkà rẹ̀ gbà yẹn àti ẹ̀kúkú mọ àwọn tó ń dájà lẹ̀ gbà yẹn gbà tó ń jà ní Ifẹ̀ àti Mọdákẹ́kẹ́ yẹn bẹ́ẹ̀ náà ṣe ń jà ní ìkà rẹ̀ tó ń sunlé tó ń dára wọn ilé bàbá mi dẹ̀ ni wọ́n attack ní ìkà rẹ̀ yẹn náà ilé bàbá mi náà máa attack ẹ lọ bèrè dáadáa ní ìkà rẹ̀ gbogbo ìgbà tó bá ti ń jà ní ìkà rẹ̀ báyìí ilé bàbá mi náà máa attack that's my area my father's house they attack. So I don't know why because ajagunna lórúkọ wa ó lè jẹ́ orúkọ ló máa ń rò wá ajagunna ní bọ̀tẹ́ mọ̀ nǹkan a máa ń jagun wa dẹ̀ máa ń nà wọ́n kò sógun tí Ọlọ́run jà tí ò ní nà wọ́n pa orúkọ bàbá mi náà ni ta ló ń jẹ́ ajagunna Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ajagunna wọ́n pa ajagun ṣẹ́gun ọmọ ẹ̀ làwa orúkọ ilé bàbá mi nìyẹn so I'm very sure mi kò ní jẹ́ kó rẹ̀ mi kì í ṣe agbára táyé la máa fi ń jà nígbà mìíràn ṣù agbára tọ̀run ó ti ẹ̀mí mímọ́ so
irú títí tí wọ́n sọ tó wọ́n ló wà ní Dublin yẹn so ogun tó bá wá láti Dublin tí ẹnìyẹn bá dédé dìde sí mi nígbà míì náà tó máa fẹ́ kí n búkẹ́ wọ̀ nígbà míì àtàwọn ọmọ gáràjì yẹn ìgbà míì kì í ṣe àwọn madamu Dublin yẹn kì í ṣe K1 àti àwọn tó gbé lọ Nàìjíríà nìkan lónìí kọ́kọ́ kò rí yín fàgbọ̀ nìkan ni ṣé mọ̀ pé ìyá tó wà lórí Facebook yẹn ìyàwó ni madamu yẹn àdárúkọ yẹn lórí bá bò mí kò tí ìyá mi torí mo rí pé lánàá nígbà tí mo sọ̀rọ̀ pé aṣíwájú kí Ṣèyí Tinubu kó lọ contest against daddy mi ò sọ for bad pé kó bá daddy jà ẹni tó bá lọ́gbọ́n ló máa yé nà ọ́n tí ò bá dẹ̀ yọgbọ́n mi ò ní láti sọ ẹ̀nà ti gbé jáde pé kọ́mọ mi wá dojú ìjà kan mi ìyẹn ti di àfihàn ìjẹ́gun fiṣọ I forgiving people a máa forget àlè gbàgbé but àti I can forgive ni just forgive because nǹkan tẹ́sù fẹ́ ṣe náà ni àwọn ìka ènìyàn wọ́n á fẹ́ kí gbogbo nǹkan tó bá ṣe láyé káyé wọn káyé ẹ̀rí bíi titi wọn. So if you don't want your life to be like them, then you got to let go and forgive some things, you know. Now, ìyá tó wà níbẹ̀ yẹn, ṣọ́ọ̀ṣì àánú yẹn, wọ́n máa ní mò ń pe àánú ní àánú. Pásọ̀ ni máa pàṣọ là máa ń pè. But ìgbà tí téèyàn bá ti hunt mi ò ní respect fún wọn. Ṣé ti yẹyin tó hunt mi to some level mi ní respect fún wọn. So, pásọ̀ àánú, mo yìí ń pe pásọ̀ sí náà, àánú náà lórúkọ ẹ̀ náà, ṣe bí orúkọ la máa ń pe ọba náà. Àwọn lára àgbà tí mo dé mò ń bọ̀ náà gbà tí mo dé sí Nàìjíríà ńgbà mo máa sọ̀rọ̀ kẹ́mi gbà tí mo dé sí Nàìjíríà yẹn lára àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọn tó wá lé mi how many of them àwọn mélòó ni wọ́n tó bí 3 àbí 4 they came with their family so some of them different day do but only particular wọn kan tó máa ń wá ń gbà yẹn ìkan wá sọ̀rọ̀ fún mi ó ní sísá Bọ́lá ẹ̀ máa dúpẹ́ tí kó tẹ̀ tó wálé mi ni wọ́n ti sọ South Africa náà ti gbé ìjọba fún mi sísá títí ọlọ́pàá kan báyìí wọ́n ní tó lọ fún peacekeeping àbí CID ni wọ́n níyẹn ń ṣiṣẹ́ pẹ̀lú kìnnì kan ṣá pé ó lọ jẹ́ second wife lọ́dọ̀ ọlọ́pàá yẹn ṣá ọlọ́pàá ló fẹ́ tó bí ọmọ mélòó ló bí wọ́n tún sọ bó ṣe bí ọmọ ń ṣàṣọgbẹ́ pé Dublin náà wá gbé sí wọ́n lọ gbé pamọ́ sí Dublin ló wá ń gbé títí ẹni tó yẹ pé graduate ni IT ló máa ṣe computer engineer kìnnìmà ni ṣé ti yé wọ́n gbé síbẹ̀ second wife ló ṣe up till now mi lè ṣe second wife God forbid kàkà bẹ́ẹ̀ máa mi kúkú lọ́kọ ni second wife kọ́ second wife ni mi fi ṣakọ Ọlọ́run gbọ́ tó bá gbé second mi ìfẹ́ mi fi ṣakọ it's not what I believe. You know, it's difficult to change people from what they believe. I don't believe in second wife. People who believe in it, God, congratulations to you. I don't blame you, but I don't like it, and I can't do it. You understand? Because in the Mbashi, second wife, shall you shame me? Me, the law university. Ọlọ́pàá tó máa lọ fẹ́ yẹn gan lè má jẹ́ graduate. Kó kàn jẹ́ pé àwọn tó máa lọ fún courses after some tó bá ti wọṣẹ́ wọ́n máa lọ course tó bá ti ṣe tó bá tún lọ sí course kó máa tún lọ so àwọn tó máa upgrade from their career òun ni ọlọ́pàá tó fẹ́ ìbáàtì ẹ̀ lọ sí school gan òun ó kàwé jẹ nìyẹn lọ ó ní master gbogbo ilé wọn kàwé báyìí ni bí tán kàwé dé wọ́n máa ń lo ìgò wọn máa ń tìkì báyìí ni àwọn àbúrò títí àti òun ní àkọ́bí wọn àbúrò kan tó tẹ̀lé ọkùnrin ẹnìkan náà tún tẹ̀lé obìnrin báyìí wọ́n máa ń bí tán kàwé dé ńlé wọn ìyá wọn náà bóyá tíṣà ni wọ́n ṣá bí ẹ̀fíkò ni wọ́n lé wọn ó lo ìgò wọn máa ń tìkì báyìí olójú mẹ́rin ni wọ́n kì í dẹ̀ ń ṣègò lásán àwọn ìgò ńlá yẹn bí ìgò ẹ̀ṣẹ̀ sí white ṣé iṣẹ́ sí ìgò white tó tìkì ẹ̀yẹ second wife ló lọ ṣe. Kẹ́mi Ẹgbẹ́yọdé òun yẹn ń tiẹ̀ ó ṣe kọjá yẹ they do pass yourself ó ń ṣe bàbá ìkà. Wọn ò ní kàn tẹ̀ bí kà pé kí ọmọ play bí òun wise òun kọ́ ni Délé dì pẹ̀lú yẹn Délé ò lè dì pẹ̀lú mi tó bá dì pẹ̀lú mi máa dì pẹ̀lú ẹ̀ face to face báyìí tí màá jẹ́ pé àwọn tá a gbé sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n máa ń ṣe bí ọ̀dẹ̀ tí bí bàbá Bùkọ́lá ẹ̀ tí wọ́n máa bí mo ṣe pín ẹ létò ni máa ṣe wọ ẹ mí ní bú ẹ mi ní máa sọ fún ẹ pé máa sọ fún ẹ pé mi ò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ mi ṣòtìrí àwọn kan wà wọ́n máa ń sọ pé ẹni tó bá máa lift ẹ kò ní friend trouble kì í ṣe gbogbo èèyàn tó ẹlòmíì lè fún ẹ nínú anyway ṣá má jẹ́ nǹkan tọ̀rọ̀ má jẹ́ gbàgbé
òun kọ́ ni délé ń dì pẹ̀lú yẹn ní ẹ̀ tún ṣe mí ọjọ́ tó bá mi sọ̀rọ̀ mi báyìí mo jáde mo ní kí n speak fún mo speak fún Kẹ́mi náà mo tún jáde mo tún tẹ̀ sójú Òbésèré mo tún jáde mo tún tẹ̀ sójú Òbésèré nígbà tí ó lóun promote Òbésèré bóyá Òbésèré ló ṣe kí mo wá ní àbó Òbésèré ló ṣe nǹkan kan fún Òbésèré kọ́ wá ló Òbésèré kọ́ pé Àánú Òjó ló ṣe fún un ṣé mo speak fún ṣé bó sọ̀rọ̀ fún mi bí mi ìrántí gbogbo ohun tó ti ṣe nígbà yẹn àti tó tún ṣe nígbà yẹn tó tún wá lọ sọ́dọ̀ Kéwà kí ló lọ sọ́dọ̀ Kéwà fún ó fẹ́ sunbẹ̀ ni ó ti ń fẹ́ Kéwà nìyẹn tí màá jẹ́ pé bóyá níjọ́ yóò lọ síbi ọbẹ̀ tí Kéwà ń sè bóyá òun náà ṣe mọ̀ pé Kéwà òun máa bóyá ó fẹ́ dògùn sí ni bóyá òun náà wá lọ síbi ọbẹ̀ yẹn Kéwà òun fẹ́ kéèyàn dògùn kò fẹ́ kéèyàn ṣe oúnjẹ fóun àmọ́ èyí tó fẹ́ dògùn sí oúnjẹ fúnra wọn ó lóun lọ síbẹ̀ Kéwà òun ń ṣe oúnjẹ òun wá lọ sí pọ́ọ̀tù yẹn Kéwà òun lọ sókè ìwọ wá sí pọ́ọ̀tù oúnjẹ tó ń ṣe lórí iná kí ló lọ sí fúngbà tí ò sí mẹ́ ó lóun fẹ́ kó bá jóná ẹ mọ̀ pé láti jẹ́ mi ìtú ìtẹ́ pé kí ló lọ sí fún Kéwà tó yẹ pé bóyá òun náà lọ mọ́ògùn lókè tó máa dà sí fún ẹni pé kórìí ẹ̀ kó níta bá wí fọ́gbọ́n lọ gbọ́ngbọ́n ìwọ wá sọ pé ẹni tó yẹ pé wèrè ọ̀rí yíná wà ìwọ láwá lọ sí kiri anyway ṣe bọ́ nǹkan ni mo speak fún yẹn ọ̀dọ̀ ẹjẹ́ wa sọ tó ṣe ní Ilé Ifẹ̀ gbogbo ogun náà tí àwọn ti àti Dublin tó gbé ti Onífẹ̀ yẹn àwọn ará Ilé Ifẹ̀ yẹn wà mẹ́ ẹni wá mo fẹ́ sọ̀rọ̀ ọkàn Dublin jọ yẹn ṣe tí wá rí ìyá tó wà ní Dublin ìyàwó ni woman tó wà ní Dublin yẹn ìyá Lẹ́kan tó wà ní Dublin yẹn torí lè ní wọ́n dárúkọ wọn sí ìyá Lẹ́kan yẹn níyé dárúkọ wọn àti àbájá o àdẹ̀bẹ̀rù wọn ṣùgbọ́n àwọn yẹn máa sọ pé ó fún ẹnìkan sí ìyá máa bẹ́ nìkan sí ẹ̀kọ́ sẹ́ni tán lè bẹ̀ sí mi wọn ò hate ni wọ́n kàn fi mú wọ́n máa fi mú yín báyìí mo sọ fún yín tó bá ti yá ẹ máa rí ìwé sí àmì. Anyway èmi tí mo ti wà nínú ilé tí ò sóúnjẹ mi ti sanwó ilé báyìí mo dẹ̀ ń sọ̀rọ̀ mo tẹ̀ sẹ́ pé kẹ́ wá ra fóònù ẹ̀ tí ì rà o ẹ wo fóònù tí mo ní kẹ́ wá ra kí n lè sanwó ilé mi kì í ṣe rọ́ o adẹ̀ ti fáwọn èèyàn lówó ara mọ́tò fáwọn èèyàn bí adẹ̀ fẹ́ ta fóònù wa láti fi sanwó ilé I go dey shame I no shame na people wey I help go dey na then they go put on me oh God English wo ló lọ láàárọ̀ yìí God English travel English come English ṣẹ́rí fóònù yẹn wà rà wọn ò gbé wá ní o English wọn ò gbé wá láàárọ̀ wọn ò gbé wá ṣáàárọ̀ làwà wọn ò gbé wá lọ́sàn-án ṣẹ́rí ìyá yẹn ó ní màmá kan tó wà nìbàdàn Ọdẹ́lékè ni wọ́n máa ń pè wọ́n kì í ṣe màmá Bọ́lá rẹ̀ o màmí làwọn yẹn ẹ rí pé màmá Bọ́lá rẹ̀ ẹ rí pé mo jọ wọ́n ni ẹ rí pé wọ́n tóbi màmá mi anointing more grace màmá ẹni ṣẹ́kú ọmọdé sì ní yín o màmá àwa náà ti ṣẹ́kú mọ́ yín lọ́wọ́ o màmá nìyẹn wọ́n pe màmá kan ní Ọdẹ́lékè àwọn yẹn àti àmì oníyẹn wàsíù rona kì í ṣe wọ àwọn àti Àánú Òjó ni wọ́n rí báyìí bàbá kan kì í ṣe bàbá ó lè má jẹ́ the same father balẹ̀jọ́ bọ́ ṣẹ́mi pé ó dà pé kọ́ńsọ́ pàjágun náà sì we have a deal kí tó pọ̀ ní ìdílé wa ṣó ti yẹ yín ìyẹn náà bíi oúnjẹ kí lorúkọ the same name ni ìyá tó wà lórí bẹ̀yẹ so ń gbogbo àmì tèmi máa bú Kéwọ̀n yẹn náà máa fẹ́ kémi máa dojú ìjà kọ Kéwọ̀n gbà mí kì í ṣe òun ló ṣe ó ti yẹ yín kì í ṣe Kéwọ̀n àwọn tí Àánú yẹn náà torí pé Ọdẹ́lékè yẹn àti Àánú Òjó they are like this ṣe mọ̀ pé CAC ni wọ́n gbà yẹn ṣe mọ̀ pé CAC kẹ̀dẹ̀rẹ́ Àánú Òjó wọ́n wà lára àwọn ló ń control nígbà tí Olúṣèyẹ wà ń bẹ bàbá Olúṣèyẹ òun àtọmọ Olúṣèyẹ ọ̀rẹ́ ni wọ́n don control wọ́n fẹ́ take over ńgbà ìmọ̀ ṣe máa ń dá group sílẹ̀ ní pé youth máa take over nìyẹn àwọn youth ò lè kí yóò gbọ́ youth o second wife ṣáà ni wọ́n lọ organize wọ́n sọ fún mi lé náà ni ní Dublin náà ló wà títí ṣọ́ọ̀ṣì yẹn náà ní lára àwọn orogún àdédégbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn èèyàn kedere tó ń bá ti ṣe nǹkan tó ń ṣẹ̀dọ̀ kan gbàgbé kan let go nínú remember dé gbogbo wọn gbà tí Kẹ́mi tún pè mí ní South Africa wọ́n gbà ẹ́ ó ní kí àlejò ṣe ṣàlejò lọ rajà ní Korea mo ní kò sí problem o ó ní instrument wọ́n ta àwọn instrument kan òun dẹ̀ mọ̀ ń pa kíní wọn yẹn ṣàlejò amúdẹ̀ ní òkè ló máa kọ́ sí pé kájọ ṣe business ó introduce nǹkan sí mi gbà yẹn tí ìbá jẹ́ pé bóyá máa tún wá rí wọn pé ó ṣe báyìí mi ìrántí tèmi bá ti ṣe nǹkan mi ìrántí gbogbo ìkà tán ṣe fún mi òun ló máa ń jẹ́ kó padà lọ ṣe ìkànnì èké ó máa ṣe tán máa sọ pé ó mọ̀rúkọ wọn jẹ́ ìgbọ́n sìn kí nǹkan
President Bola Ahmed Tinubu nìkan ni mo ń bẹ̀rù Nàìjíríà kan dẹ̀ má bínú gbogbo tí bá ṣe wọ́n dẹ̀ wọn náà dẹ̀ bínú torí wọ́n ti mọ̀ pé irú àwọn K1 àwọn MC àwọn ọmọ ra ẹ má bínú pé mo pè lọ́mọ ra dáadáa èmi nínú yín K1 kì í ṣe gbẹ́mí lọ́jọ́ rí bọ̀ tí bá ti di ọ̀rọ̀ bàbá bẹ́ẹ̀ tá bá fẹ́ sọ bàbá máa sọ pé mo ra dáadáa lẹ jẹ́ torí pé ẹ kó bàbá yẹn síta bí ẹ̀mọ̀ mẹ́jọ ẹ má bínú ṣé ti yé apart from that gbogbo wọn pátápátá ni mo file ni mo ní kéèsì against wọn but I just have to let go àwọn kan tẹ́mi bá fẹ́ wọn ni má wà Nàìjíríà o má wà Nàìjíríà o èmi ò sí ní àwọn tó máa sọ pé má wà Nàìjíríà gbogbo tí mo ṣe báyìí ló ní story ló dẹ̀ ní ìtumọ̀ tó wá àwọn tó máa gbẹ́jọ́ fún tí wọ́n mọ nǹkan tó nǹkan mọ story tó wọ́n mọ ẹni tí tó ní nǹkan tó fẹ́ back gbogbo tí mo sọ ló ní back up fún ló dẹ̀ ní ìtumọ̀ anyway ṣá ó ọyàn mi dúró síbi tó yẹ kó jà má ṣe ra sílẹ̀ náà má jẹ. a wá lọ sí fẹ̀ níjọ́ yẹn nígbà tí àánú òjò náà ló ní ká lọ sí missionary ká lọ preach ká lọ support pastor wọn tó ṣẹ̀ṣẹ̀ dá Mọdákẹ́kẹ́ branch lẹ̀ ó wá gbé mi àti àwa mélòó kan náà ní ká lọ bọ̀ tí èmi àti Kẹ́mi la wá tètè lọ so àti ẹ̀dẹ́ sílé Kẹ́mi adé sílé àwọn ẹgbẹ́ ọdẹ ilé wọn tí rẹ̀ tó ń gbà yẹn upstairs by 4 flats wọn tí rẹ̀ wọ́n rẹ̀ mọ́ra wọn lára ń bẹ̀ wọ́n ṣà ń ṣe ẹ mọ̀ bí highway kí lórúkọ bàbá yẹn náà mi ìbú yín náà bọ̀ tí nǹkan tí àwọn kan ṣe ń gbà yẹn ṣe ti yé àwọn ṣà ní ká lọ síbẹ̀ a lè dé bẹ́ẹ̀ nìyẹn ṣe mo pé èmi mo wà gifted ẹ ti understand torí ọ̀nà Damascus ni wọ́n ti gbé mi pàdé ọ̀nà Damascus ọ̀nà Damascus ni ẹ ti gbọ́ nípa àwọn tó ń bá pàdé lọ́nà Damascus a ṣètò àwọn bọ̀dá Sọ́ọ̀lù tó ti Paul yẹn o a ṣètò wọn o bó ti tí àwọn bàbá pàdé ní Damascus nígbà yẹn adúpẹ́ fọ́lọ́run o ó ti ẹ̀yìn adúpẹ́ fọ́lọ́run ayé àwọn tawálé ti dìdàkudà bọ̀tá adúpẹ́ fọ́lọ́run ẹ má jẹ́ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ tó gbé láìsí Jésù láìsí crisis láyé èèyàn kó máa wà lójoojúmọ́ ni àwọn èèyàn fún mi crisis bọ̀ ṣùgbọ́n mo gba crisis mo gba Christ so kò sí antichrist ó lè ṣiṣẹ́ lórí mi tó máa succeed they must crash ó tán so abádébẹ̀ ní ẹ̀ bá ṣàbẹ̀ sí ń sọ gbogbo ìran tá a rí àtàlá èmi ò dẹ̀ mọ̀ ṣe mọ̀ pé ọ̀gbẹ́ni ti bí àwọn alágbèrè wọn yẹn àti pásọ̀ wọ́n máa sọ pé má sọ fẹ́ léyìí o má sọ fẹ́ léyìí wọ́n dá gbogbo obìnrin rú pátá ẹ̀yin obìnrin kan náà máa ṣe bí wèrè kiri ìwọ tó bá kàn sẹ́ pé orí ẹnìkan wá ti ṣe kiri wá fẹ́ máa bá mi jà torí ẹ̀ ó fẹ́ bọjọ́ ọ̀la ẹ̀jẹ̀ nítorí mi ní bá ẹ̀jà torí anybody ṣùgbọ́n tó bá lọ bá mi jà torí gbogbo àwọn èèyàn tó bá ń bá ẹ̀jà torí ọkùnrin náà ni ìmọ̀ kan tó ń jà torí ọkùnrin fún kí ló wà ń bẹ̀ ẹ kàn fún mi lówó ẹ sọ pé èmi tó ń ṣe circumcision fún kíni mi ìwà romantic mi ṣe wà kò sí bísínẹ́sì kò sówó máa ní kí n wá máa fẹ́ ọkọ wọ́n máa gbówó sílẹ̀ tó ń wọ́kọ sílẹ̀ wọ́n máa kàn sọ pé téèyàn máa darúgbó tó bá ń ṣe bísínẹ́sì ẹ tí tó máa fi darúgbó ò ní fìlì ọkùnrin kì í ṣe bí bísínẹ́sì jókòó sílé o tó ń lọ tí mo ń bọ̀ tí mo ń travel mo ń ra mọ́tò mo ń ṣe gbogbo òwò mi lóṣìṣì mo bí sí níbo ló ti máa ráyè àwọn nǹkan máa ní ẹ̀ríkọ́tẹ́ wíkẹ́tẹ́ wà ní wọ́n á ti gbé ọkọ wọn wọ́n á ti gbé sẹ́yìn wọ́n á ti sọ̀rọ̀ àwọn di ọ̀bọ ń gbọ́bọ̀ kàn wọ́n á ti gbọ́kọ wọn sẹ́yìn àbí kíyàwó wà ní àbí kí wọ́n wà lẹ́yìn kọ́ máa ṣe bí pé bóyá ẹyọ ọkọ wọn balẹ̀ wọ́n ti gba tíkẹ́ẹ̀tì heaven nìyẹn anyway kírun iṣẹ́ máa lọ bó gbádẹ̀bó náà máa sọ di korobá ni àbí a máa sọ di gẹrẹmápá ni a bá ń sọ gbogbo àlátàlá gbogbo ìran tá a rí ṣe máa pa máa gbàdúrà a máa gbàdúrà fún ṣọ́ọ̀ṣì àwọn èèyàn máa ń lòyàn gan o ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀ ẹ̀yin pásítọ̀ tẹ máa ń lòyàn yẹn àwọn CAC tẹ máa ń lòyàn wọn kì í sanwó wọ́n mọ uc náà ni wọ́n ti ń kọ́ àwọn pásítọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn pásítọ̀ wẹ́wẹ́wẹ́ yẹn wọ́n máa ní wọ́n máa gbàdúrà ojú wọn ẹ sọ fún Àgbàlá Gabriel ó ní jaundice o yes Àgbàlá Gabriel ó ní jaundice bóyá ó ti ní appetite kí lórúkọ ó ti ní nǹkan kan ṣá kó lọ take care ẹ o yeah torí ojú ẹ máa yẹ́lò gbogbo ọwọ́ ẹ ló yẹ́lò ẹ lọ wo ọwọ́ ẹ bóyá ní gbogbo àwọn tó ń sick tó máa ń fọwọ́ kàn àti bó ṣe máa ń ṣe ẹni kó treat ara ẹ o Àgbàlá Gabriel yeah ẹ lọ wò dáadáa bóyá ẹ lọ wò ojú ẹ pọ́n ojú ẹ yẹ́lò ni àtọwọ́ ẹ ọwọ́ Àgbàlá Gabriel that boy is not well it's not okay kó tó di pé kiri yẹn wọ̀ lára Ọlọ́run má ṣe mí lábẹ́rẹ́ tó máa rọ̀dì onídìí tí ó kì í lè rántá rẹ o
má ṣe mí ní máṣíìnì tó ránṣọ bó ṣe ránṣọ tó ìwòwò ló máa ń wà. Orin ta nìyẹn nú omijé ojú mi. Ọlọ́run ṣàánú fún mi. Aláṣọ àṣírí ni ẹ́ wọ́n dáṣọ àṣírí ńlá ẹ̀bù mi o má jẹ́ káyé mi dàbí máṣíìnì tó ránṣọ bó ṣe ránṣọ tó ìwòwò ló máa wà. Ṣé ẹ rí àwọn kan wà nínú ìdè títí dè ní wọn ò tí ì ṣetán láti kúrò nínú ìdè bí kan wọ́n yìí ṣèkà. Kí ni mo fẹ́ fi wọ́n ṣe? Gbogbo àwọn tí mo ń sọ wọ̀nyẹn sì Ọlọ́run gbọ́ kò sí nǹkan tí mo fẹ́ fi wọ́n ṣe. Ọlọ́run ní ìsí nǹkan tí mo fẹ́ fi wọ́n ṣe torí ẹ̀ tí èèyàn bá ń bá mi tó máa ń ṣèkà fún mi ní tètè já o ṣùgbọ́n lọ́jọ́ tí n bá ti bá ẹ jà mi ní tètè já o èmi Bọ́lá torí mo mọ̀ pé mi ní tètè recover. Àwọn èèyàn máa ń rò pé ọ̀dẹ̀ ni mí ní tètè recover but these days instead of me to fight I will be looking at you because silence is best answer for a fool. Abẹ̀ sí ń ṣàlàyé àṣẹ ìkànnì ní tí mo kùn mọ́jú ó ti pẹ́ jù Ọlọ́run má jẹ́ kójú mi bò ó Ẹlẹ́dàá mi ṣàánú mi o. Ó ti pé 1 hour plus kò yẹ kó dẹ̀ ju 30 minutes lọ. Tolúwa lọ́mọ mi God bless you please can you do something for me? Bá mi mú small white wẹ̀ kan nínú kọ́bọ̀dù bí o lè mú ìta àti lórí kó bá mi fi sómi kó jẹ́ fi kó àbí kó bomi sínú ike kan tá a máa fi ń bomi ní bathroom yẹn kékeré yẹn kó bu cold water ní kó bu má bu hot water fún mi torí kí ni ti gbóná already kí n fi nàjú mi. Gbogbo ẹjọ́ tí we praying for the church praying for everything nígbà yẹn náà kẹ́ni wọ́n máa ní ká máa gbàdúrà fún pásítọ̀ tó ń kọ́ sí problem láàrin wọ́n máa ní kẹ́ máa gbàdúrà fún ó máa da gbogbo yín rú pátákórógodo gbogbo ọ̀rọ̀ tájọjọ sọ òun ló padà lọ́lé tó lọ gbé fún Àánú Òjó àmì ìkírò orúkẹ Kẹ́mi Ẹgbẹ́yọdé nígbà yẹn báyìí tó bá ń sọ òyìnbó ẹ mọ̀ pé èmi mo dẹ̀ wọ́n máa mú yín wọ́n á da gbogbo orí yín papọ̀ nínú ṣọ́ọ̀ṣì yẹn. Àwọn tó ń darí Facebook náà rí pásọ̀ wà ń bẹ̀ pásọ̀ pọ̀ gan mo dẹ̀ mọ̀ àwọn tó ń dàrú mo lè list àwọn pásọ̀ tó ń dàrú mo lè list àwọn pásọ̀ tó ń dàrú àwọn Yorùbá pásọ̀ ni o kì í ṣe gbogbo CAC kan ní gbogbo wọn ṣùgbọ́n wọ́n yẹ mọ̀ pé èmi náà ti lọ CAC kó tó kúrò ní CAC bọ̀ mi kàn forúkọ bọ̀ wọn láṣẹ láàárọ̀ mo sọ fún wọn ni apart from ipe bóyá ọ̀rọ̀ Àánú Òjó ń gbà yẹn tó máa fẹ́ bá ẹ̀jà ẹ mọ̀ pé tó máa ṣiṣẹ́ òyà fún ẹ á fẹ́ ti business ẹ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ni wọ́n ní tí olódodo ìpọ́njẹ́ olódodo pọ̀ wọ́n ní ṣùgbọ́n Ọlọ́run gbà nínú rẹ̀ gbogbo ṣùgbọ́n tí ìkà bá ṣubú kò ní lè dìde many times làwọn ti gbé wa ṣubú ṣùgbọ́n àdìde wọ́n ní mi ní lè bímọ mo bí ọmọ náà ní still yet mama ní kí ìwé wì yù mama ní ṣe bí yẹ̀yẹ̀ kàn kérò mọ́ra ni kálẹ̀ yín gan kò sí nǹkan náà ti fi ṣe mí báyìí pé kí n má gbà kí wọ́n deport mi God bless Canada God bless everybody that bless me God bless this land kò sí nǹkan náà ti ṣe wọ́n máa deport yẹn àwọn tó dẹ̀ ń sọ pé kán deport yẹn ó rí mo ṣe fún wọn àwọn wèrè tó bá ṣe tán máa ní ibi fẹ́ kúrò nínú ibi máa kúrò lórílẹ̀-èdè wa bọ̀ tí ibi ò ní kúrò nínú ilé àwọn èèyàn tó bá ṣe burúkú fún un tí ò bá ronú kúwàdà kì í ṣe pé torí bẹ́ẹ̀ tó bá ti love àwọn ọmọ ẹ don't go and look for trouble ayérayé ọ̀dọ̀ Àánú Òjó tiẹ̀ kò wọ́n ní àbúrò ẹ̀ ló bímọ káàkiri gbogbo àgbáyé ṣá o ló bímọ jọ kiri ní lọ́jọ́ tó bá kú náà máa rí ṣùgbọ́n kò fi kan wọ̀ báyìí pò níyàwó Délé ló sọ o àbí mo purọ́ mọ́ ẹ Délé èmi ò kí ń purọ́ kí náà ń purọ́ fún ṣé èmi kí náà ń purọ́ fún àlè kí náà fẹ́ purọ́ fún ojú mi ò bó ṣá mo rò pé ó máa bó ni ṣá kò bó o. Inú mi ti mo fún tàbí dáadáa lẹ́nu
the bleach here. Mo ṣáná sógo mi nìyẹn. Ògo mi come back to life. Gbogbo mi tó gbà ẹ́ sí. Ó gba nǹkan mi padà. Ẹ jẹ́ má ògo mi. Ẹ jẹ́ kí mi jẹ ògo mi. Ẹ fún mi ní ìkọ́ṣẹ́ tí rí. Ògo mi ò ṣe é tàpọ̀ mọ́ tí kò gbà kò ṣe gbà lọ́wọ́ mi fún èèyàn kan. Ẹni yẹn máa ní problem. Àbẹ́fẹ́ kó máa fi yín ṣe lẹ́yà ni. Àdúrà làgbàdé bẹ́ẹ̀. Ẹ bó ṣe ń sọ̀rọ̀ rẹ̀. Gbogbo àdúrà tá gbà àti ọ̀rọ̀ tó béèrè lọ́wọ́ mi gbà yẹn ó padà ṣe òun dẹ̀ ló sọ fún mi pé ìyẹn fẹ́ rèpù òun tẹ̀ sọ jọ́nà pé àánú ìjó fẹ́ rèpù ó máa wá àwọn ẹjọ́ bá sùn sórí bẹ́ẹ̀dì nǹkan bẹ́ẹ̀ yẹn ó fẹ́ sọ fún mi tán ó sì mi ò tẹ̀ tún bínú àwọn àti màdámù yẹn mọ ẹ wo ẹ kò mọ kàn fẹ́ sọ fún yín lénìí ẹ kàn ronúkúwàdà so that a ti gbàdúrà fún yẹn nípa tó ti speak fún yín torí ọ̀rọ̀ wa ìyé wà ńbẹ̀ gan o nísìnyí wọ́n máa ní kí jáde people be want me to be coming out to be speaking for people who hate you you are doing good to them and they be doing evil to you. ṣó yẹ kí ogun tí ó bá jà mí ó yẹ kó wá látọwọ́ pásítọ̀ àbọ̀ láti ṣọ́ọ̀ṣì ṣó yẹ kí ṣọ́ọ̀ṣì kan wá sọ fún mi iye tó fún mi. ebi ò pa àwọn èèyàn ẹ wo iṣẹ́ tí mo ti ṣe lórí bíbá tí máa speak fáwọn èèyàn nígbà tí mo sọ pé mo so seed sínú ilé kì í ṣe pé bóyá ebi ń pa wọ́n náà bọ̀ tí péyàn bá rí ẹ tó kàn ṣe dáadáa fún ẹ kò ṣe burúkú must you destroy that person because of kíni oògùn kankan dẹ̀ ṣe àwọn èèyàn máa ń sọ pé oògùn ni ọ̀bọ̀ tí tó bá ti wà ní ọlọ́tí máa ń pààyàn wọn ẹ jọ people forgive but ojú àpá kò ní kò ń jójú ara irú bàbá ọmọ mi tí mo ń pariwo lójoojúmọ́ yẹn kì í ṣe pé tó bá wà láyé mo fẹ́ fẹ́ mọ́ ní ìfẹ́ ṣùgbọ́n kọ́kàn tẹ̀ wá ń bẹ̀ fún mi as you understand mi ò kàn fẹ́ kẹ́ anyway ṣá they don't have a d gbogbo àwọn gẹ̀ẹ́sì yẹn gbogbo wọn ló bá mi sọ nígbà tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n kàn rí pé mi compromise ni wọ́n lò wọ́n láti mú mi mọ́lẹ̀ láti sọ nǹkan mi compromise ni. àwọn ló máa kún abẹ́ gbogbo platform tó máa ti ń yẹ̀yẹ́ ìyàwó ní àwọn pásítọ̀ ló wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ máa fẹ́ kémi máa gbé wọn sókè ṣe fún mi ló mú ní mọ́ ta ló bá mi ra mọ́tò èyí tó bá mi ra mọ́tò nù yín àwọn ẹ máa rà ẹ máa ẹ̀ ní sanwó pé ẹ dẹ̀ lówó lọ́wọ́ you don't help me I help you you say you are big if anybody that is bigger than me you will help me you will not cause problem for me if you are causing problem for me I'm bigger than you that's why because anybody tó bá fẹ́ tiẹ̀ ṣubú tó ń tẹ̀ mọ́lẹ̀ ó big jù lọ ní. mi bá ẹ dùn kankan mi ní ṣọ́ọ̀ṣì ní up to date tí mi bá jáde wá sórí mídíà sí kí gbàdúrà náà iná wọn à ní tẹ̀lé ẹ wọ́n dẹ̀ fẹ́ kí n máa gbàdúrà ẹ̀yìn máa mọ kí go dey work babu dey shop am I go dey work some people you give some honor to some people I know many things but I just keep quiet and you believe that I'm going to be poor if you tó bá fẹ́ fún mi ní ìkorò jẹ ọ̀run á fi omi ìkorò á da lẹ́mọ̀ sí á da ìkorò á mú omi mára á mí sí ẹ̀ mọ́ra á wá mú gbogbo tó kòrò láyé á tó wá fi sìmẹ́ǹtì sí á fi bọ́ ẹ tó bá lóun fẹ́ fi bọ́ mi tí mi ò ṣe burúkú fún yàn. gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe ìyàwó tẹ́ ń flaunt ọkọ tẹ́ ń fẹ́ sìn àti ìyàwó yín congratulations o ẹ pẹ̀lẹ́ ti sú ẹ. tí mo bíbá ìkúrò kú ọgbọ́n mi. Ojú mi ò bó o irun nìkan ló ń ṣiṣẹ́ fún I'm joking o don't go and put that in your face o what you put on your head you don't put it on your face this is a max okay. Bàtí mo ti bú délé ń jọ yẹn tí mo lọ ṣojú kúrọ̀kúrọ̀ láti bí jọ́ mẹ́ta ṣe lójú ìfẹ́ máa rí kúrọ̀kúrọ̀ torí ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run kẹ́lẹ̀ mọ́ pọ́mọ Ọlọ́run tó tọ́ ni mí Ọlọ́run ò kì í fẹ́ kí ibi tẹ́ máa ti tọ́mọ Ọlọ́run tó tọ́ mọ̀ ṣé ti yẹ yín bẹ́ẹ̀ Ọlọ́run máa ń fẹ́ kó o fìjà ẹ sọ́wọ́ òun bẹ́ẹ̀ ni wọ́n ti tọ́lọ́run sọ fún mi ìpè mi rèé o lára ìpè mi rèé o torí ẹ̀ tí máa dákẹ́ tí mi fẹ́ sọ̀rọ̀ and just leave them for me. mi ìgbúdọ̀ in tó bá ń ṣe èèyàn bíbí sickness mi ìgbúdọ̀ fi bú ẹni yẹn that's one thing about my God in tó bá ń ṣe èèyàn tó ní problem mi ìgbúdọ̀ fi bú tí mi ìgbúdọ̀ fi bú torí mi ní fẹ́ rẹ̀ rí ṣe anything so be careful
ìwọ tó máa rí nǹkan tó bá ṣèyàn tó máa fi bu yẹn àbí tó máa bí pé wọ́n gbéṣẹ́ fún ẹ àwọn tó máa ń gbéṣẹ́ fún yín ẹ̀yin speakers yẹn wọ́n láìkì yín wọ́n bá láìkì yín ẹ̀yin tọ́mọ yín sọnù wọ́n bá yín wá ẹ̀yin tí ayé yín wá kàn fún yín lówó ohun tí owó lè rà wọ́n gbà lọ́wọ́ yín sọnù wọ́n fẹ́ràn yín ni they use you nobody can use me for orí burúkú. Don't put that thing on your face o please this one I don't use this I'm joking so tó bá yẹ pé irun yẹn ò bleach dáadáa I will use this to clear it but ó bleach dáadáa ń sìn ṣẹ́rí. ní tí mo dẹ̀ lò product kan báyìí ní different products ló wà but eléyìí ó ṣe ó máa tún dáadáa. tolúwa dànù kó tó bá ń bù mí wá olúwa ṣe èyí fún mi. wà ní yes mommy what are you doing your face is shining. bá mi dànù kí ló fi wájú. oh lo anything. okay yo for the acne at least Ebola was stage 1 at date stage 3. God bless you. Oh fine. Yeah, no. Should I soak myself in the water today or I should just bath? No, take a shower first. Okay, I should take a shower first. Yeah, God bless you, sweetheart. Everybody fún. Ọmọ tó ló wá fi rẹ̀ mí lẹ́kún. Ló wá ṣe fún mi, àánú ló wá pọ̀ lórí mi. Gbogbo wọn yẹn lọ́jọ́ ẹ̀ lọ́hùn. Ǹjẹ́ ọ̀rọ̀ testimony tí mo rí jẹ́ rí? Mo da gbogbo ẹ̀rù pátápátá. Gbogbo ọ̀rọ̀ yẹn ní ẹkún pẹ̀lú ẹkún máa ẹ̀. People, if they want to make things on your name, they want to cheat you, wọn ní wo feelings ẹ̀, wọn care how you are going to feel. Wọn ní wo majority kẹ̀dá wọn tí mo sọ ìkéré Christian ni wọn tó máa fẹ́ sọ. Kẹ́mi ẹgbẹ́ ọdẹ ń sìn nínú nígbà tí àwọn CAC tó wá sọ́dọ̀ mi nínú ilé mi, wọ́n sọ pé ìyá ẹ̀ ló ń ṣe. Wọ́n ní ìyá Kẹ́mi ẹgbẹ́ ọdẹ pastor dẹ̀ ni. Wọ́n lòun ló ṣe, òun dẹ̀ kọ́ ló ń ṣe. Wẹ́ẹ̀ mi ìdẹ̀ lè sọ bóyá òun ló ń ṣe mí mọ́ o. But àwọn ará ṣọ́ọ̀ṣì wọn ló sọ o. Àti Délé o. Àti ìyá ẹ̀fọ̀n. Ìyá ẹ̀fọ̀n ló kọ́kọ́ sọ. No Délé. Délé sọ pé òun lòun ń ṣe. Pé òun lòun dì pẹ̀lú ẹgbà tó bá wá ṣẹ̀ṣẹ̀ máa gbéga síkì. Ìgbà tó rí owó ṣe nígbà yóò lọ ṣe gúrúmí ó lọ dá finance house kan sílẹ̀ ó lọ gbowó olówó jọ. Yes nǹkan tó ló ṣe ni ó lọ dá finance house kan sílẹ̀ sí ọ̀nà àjà. Ó wá gbowó olówó jọ ó wá fi yẹn bùgà. Òun kò bá ìpè gbogbo ẹ̀ máa fọ́ká. Ìbọ̀dẹ̀ máa fọ́ ayé èèyàn. Ayé yín náà máa fọ́ tọmọtọmọ tó bá ti yẹ ẹ máa wòran. Délé ìwọ náà máa wà lábẹ́ àti mo lálàárí Kẹ́hìndé tó tírín bí ẹni tó bí síkúsẹ̀ sọ́ra tó tírín bí ìgbálẹ̀ ní ilé sọ ó lè rè ti ṣọ́pọ̀ kùn sí tó ti jẹ lórí pásọ̀ ti gẹ́ òun náà máa ti di jíò báyìí ọ̀dọ́ òun tẹ̀ ní ẹ̀mí ọlọ́run kí Délé tó yẹ kéékèèké ló máa yí kiri tó bá máa tọrọ bára kẹrì ẹni tí ò serious bóyá ni òní máa mọ̀ gbogbo àti gbé láti kékeré bó ṣe wẹ̀ ọmọ òṣì. You don't give me money. You are not my father. You cannot help me. You have money. You are not my father. And you tortured me and you want to beg somebody. Nobody going to beg. Nobody going to allow you to torture me because I'm not going to talk. If I'm being here before, if I'm being tortured and being suffer for some things. Nítorí nígbà yẹn tí mo tẹ̀ máa ń sọ̀rọ̀ tí mo sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ kan tí mi mọ̀ pé àwọn èèyàn pàtàkì tí ẹ máa ń wò mí. Ọlọ́run elénu rẹ̀. That's what give me. Because I don't know anybody was watching me before. Like, I don't know anybody was in the mid of those crowd that looking at me. Important people, all those people tó wà great. Tí wọ́n dẹ̀ wá rí pé bóyá mo ń sọ̀tọ̀. Èmi I was just mo kàn ṣe cruise ní tèmi ni. Until tí mo mọ̀ pé mi ti ẹ̀ mọ̀ pé àwọn anybody important personality kọ̀ọ̀kan ń wò mí láyé. I just believe that tí bá ti pèrò sọ́kàn bá pé mo sọ̀rọ̀ wá sí o àwọn group olórin. Ó ti tán mi mọ̀. Wọ́n ti tí bàbá dẹkùn tí kedere bẹ̀wò ojú ń ta mí o. Come on, give me ice block. Tolúwa ni mí. My face is pepperish. It's hurting me o. Ẹ gbà mí o. It's hurting. Give me block.
ṣó dàbí pé òòrùn ta sí mi lójú òòrùn mú mi bóòrùn ṣe mú lánàá ẹ̀wọ́ fífọ́ wàrà mi ṣe dúdú òòrùn bíbá yẹ abóòrì mi that yesterday it was terrible. Yeah? Yeah. And the same. Eh? Ìyẹn yóò má tàn jẹ́ n kò fi rice block sójú mi. Are you okay? Rice doesn't yẹn dùn. It's very sweet. Yeah, it's nice. Ṣé kíni ẹ̀ náà ló fi pa gbára ẹ̀ ni? Use it now. Use what? The tool? My body? Okay. Bó ṣáà rí pé it's good though, it's good for face, it's good for it's there, it's taking those acne. And you have stress. It's not easy. Hallelujah. Mo ti gbé nu school rí, mo ti bá professor gbé lérí gan. Kò tó yẹn rí. Somebody want to join my chat. Okay, mo fẹ́ ẹnìkan ló fẹ́ join chat mi. For what? Gbogbo wọn kọ́ ni mo ń speak fún lónìí. I speak for them. Bíbélì tó sọ̀rọ̀ pé gbogbo tẹ́ bá ti ṣe lábẹ́ òrùlé bá orí òrùlé máa ti jáde tí wọ́n wọ̀. Wọ́n ẹ̀ bá mi rajà. Bàtà mi ò jù bá mi ra mọ́tò ń gbà yẹn. Mọ́tò tí mo máa tà ní 900 and something. Ó rà 600. Ó sanwó lẹ́ẹ̀mẹ́ta àbí mẹ́rin. Owó gbígbé àtowó clearing ó yọ kúrò dànù gbà yẹn ni owó tí mo kàn rà láwọn yẹn ló san. So at the end of the day wọ́n tún máa gbógun tẹ̀ wọ́n tún máa fẹnu bàyí jẹ́ wọ́n tún máa ní káwọn èèyàn máa sá fún wọn. Ẹni tí ò bá ti fún mi lówó ẹ̀jẹ̀ máa sá fún mi ẹni tó bá máa fún mi lówó ẹ̀jẹ̀ wá súnmọ́ mi Ọlọ́run mi ní ìdẹ́bá ni máa sọ̀rọ̀ mọ́ lórí social media tẹ́ máa bá mi rajà mi ní sọ̀rọ̀ Ọlọ́run. If anybody want to be buying things, want to patronize me and want to be a good person, you telling me so far money is coming, don't talk on social media, I won't come. Tí bá sọ fún mi pé I no go come, I no go, I tell you. Ẹnìkan ṣe love ta ló ń ṣe yẹn you give me money tell me don't come on social media I won't come so far my business is going and I don't what is it ọ̀tá ló pọ̀ jù lórí social media ọ̀tá wà àwọn èèyàn gidi àwọn èèyàn pàtàkì wà but how will they get here you know many people gan tó bá tó jẹ́ important people tó ń wò mí yẹn tó bá fẹ́ get tó gbogbo àwọn tó gbà important tó love me God bless you. God bless you. A lot of people come back to get across to me. They be afraid of what these people, evil people. Kì í ṣe kú kì í ṣàrùn. Ojú mi ń ta mí. Ẹ wò mo fi block sí. Mo dẹ̀ enjoy block yìí. Mi ń ta mí ìwé gbà mí. Lọ́wọ́ má jẹ́ ṣoge ṣe. Mo kàn fẹ́ jẹ́ kójú mi torí lánàá yẹn mo sunburn yẹn oríṣiríṣi the yesterday was too hot it was hot o kì í ṣe rọ Ayọ̀mí ti dé ọmọlára mi Jésù tó fún mi ó máa ń gbé nǹkan sétí yẹn kò ń jẹ́ kó gbọ́ nǹkan tí máa sọ ọ̀tá. Please come and give me one mirror. I want to use. I can't see very well on this camera. Yes. Can you give me the mirror? God bless you, darling. Ọbẹ̀ fún èèyàn àmàlà ni màá fi jẹ́ ó dẹ̀ clear ojú mi gan o so clear you see my face is clear now. ṣé o mọ̀ pé kíní yẹn náà kíní tó ń sí kíní yẹn tí wọ́n bá ti jáde sí public sí you have to be careful
You have to be careful. Kí lorúkọ ẹ̀ bíi ó mọ̀ pé kíní kan máa ń sin ó gbóná ní gbòòrò ó wà ń gbòòrò ń sin ìwọ wọn ò sọ wọn kò announce ẹni ó máa ń dàbí bíi muses báyìí ni yeah wọ́n pè ní monkey kíní kan ṣáá ní wọn wọ́n fún yàn ní headache fún yàn so be careful out there. Let me be going for now. But you speak fún ọ. May Almighty God release you, give you the bone of your bone. Etiye. So, gbogbo wọn pátá wọn dè wọn mọ́lẹ̀ ni wọ́n máa gbógun tiẹ̀ báyìí pé ìyá wọn àti bàbá wọn wà ní ṣọ́ọ̀ṣì. Ẹni tẹ́ni kó máa lè ní má gbógun tì. Ibi iyọ̀ ẹ̀ hàn. Àmọ́ nǹkan tó lọ lẹ́yìn tí mo àmọ́ nǹkan tó lọ ṣe lọ́dọ̀ K1 Kẹ́mi Ẹgbẹ́yọdé. Wàsíù náà máa ní wọ́n ń bà wọ́n jẹ́. Gbàtẹ́ wọn máa ṣèṣe kúṣe wọn máa ṣe ránu. Fétí àlẹ́ nǹkan sí congratulation ọ̀dọ́ tí ẹ mú ìwò dé gbogbo ẹni tó bá kù tẹ máa ṣe ìyàwó kẹ̀pẹ́ wá o ẹni èmi náà mo single ẹni tó bá fẹ́ fẹ́ mi báyìí I tell you I'm going to be humble tó bá ti yọ owó tí business mi lọ and I don't come on social media I won't destroy my page o I'll be posting but I may not be talking you but tó bá ní kí n máa sọ̀rọ̀ náà tó bá ti sọ ó ti yé bẹ́ẹ̀. But mi ìfẹ́ èmi ò ẹmọ kó odò tó bá ti ṣàn ó ti ṣàn kọjá nìyí odò kì í ṣàn kó bojú ẹ̀yìn. àwọn mi àmà bèrè lẹ́wọ̀ ẹ̀ ó bì ṣí ogun tó jà mí àti nǹkan tó ń ṣe fún mi tí yàrá ìyá náà bá ṣe fún yàrá ìyá ó lè dúró ni ṣé o máa dúró ì máa wà páńpẹ́ bí èmi. Oye máa wà bí elé adáríjì we let go don't fight again okay let there be peace. ẹnikẹ́ni tó bá sọ pé kí n má ṣe rere nìkan náà ni ó ní anybody tí ò bá ti fẹ́ kó ro pray over them before me and then I will slay them. ẹni má rú nìkan náà ni ó nìkan máa gbàdúrà slay fún. And the Lord will help me to destroy those people. Ẹ̀yin Mùsùlùmí ẹ kú ọdún o. Ẹ̀mí wa ṣọ̀pọ̀lọpọ̀ Muslim brother and sister. Ìyá kan ló bí gbogbo wa. No ìyá kan kọ́ bàbá kan ló bí wa. Ẹni tí bàbá ìyá kan àti bàbá kan bí gan wọ́n jọjọ́ ń jà talkless of bàbá kan. So bàbá kan ló bí wa. Bàbá wa dẹ̀ ti dájà lẹ̀ kó tó lọ kò sí problem. Bàbá wa Abraham ti dájà sílẹ̀ kó tó lọ wọ́n ti fi kíní wọn dájà sílẹ̀ so no problem but let that be well done ma thank you God bless Adé Àga Olúwabùkọ́lá God bless you thank you ma for coming on my platform. ẹ bá wa congratulate àrí jẹun wò ń bíbá àríyàwó ex-wife K1 Masha oh thank you oh wọ́n ti ń kọ́ mi àwọn tó mọ̀ nípa beauty therapist nìyẹn o àwọn beauty kìíní God bless you thank you oh I should just rinse it with water it's my face is hurting me ni. I'm coming.
ìyàwó K1 ó ga o. Ó ti ró lólùfẹ́ tuntun o. Àwọn èèyàn múra wọn hunt gan ṣá. People can hunt themselves. Mo dẹ̀ rí èmi náà máa gbé kinní sínú Tolújọ ó máa yá mi ní laptop àbí kó bá mi ṣe iṣẹ́ kan mo máa sẹ́ndì kankan sí ẹ. Ṣé ti yé? Okay, ọ̀sẹ̀ tí àwọn èèyàn máa ń flaunt ọkọ wọn lélẹ̀. I can't stop laughing o. Something about the way you smile. I will share it on my platform. Something about the way you smile. I will share it on my platform. Ẹ jọ̀ọ́ ẹ borrow mi o. Tolu, I sent something to you. Please help me edit it and post it on my platform. Màá bá ọ̀kín náà post it ẹ̀ sí náà. Ẹ jẹ́ bá mi send ọ̀kín kan sí mi. Adé orí ọ̀kín. Ẹ bá mi send ọ̀kín sí mi, ẹ send ọ̀kín sí mi. Ẹ send ọ̀kín kan sí mi. Kí n send Fetí àti bí àti ọ̀kín. Kí wọ́n. Ó lóun lọ sí Amẹ́ríkà. FBI is on your case o. Be careful o. Gbogbo àwọn tó bá wà pàtí ẹ̀ máa ní problem lọ́wọ́ FBI o. Bá ní mi sọ fún ẹ o. Torí bàbá jà ẹ ti ti àfihàn ìtẹ̀kùn fiṣọ. Ẹ bá mi sẹ́ẹ̀dì ọkọ̀ ọ̀kín síbi o. Kí n post ẹ̀ síbí. For you to know I'm not fighting K1 again. Wọ́n kàn sí màá máa gbàdúrà. Àdúrà tí mo gbà ń ṣiṣẹ́ gan ni. Ẹ mọ̀ pé mo ní tí bá gbàdúrà tó stage kan báyìí tí wọ́n bá ṣèkà fún mi. Á rí tètè mi ju bí mo ṣe like ẹ lọ. So ti yẹ. Anybody should tag me ọ̀kín because ó dà pé ọ̀sẹ̀ ìfẹ́ lélẹ̀ àwọn tó lọ́kọ àwọn tó níyàwó ẹ bá mi send it honestly I'll post it on my platform. Ẹ wo mo ṣe trouble mi tó just imagine kí n kàn wá ná owó lásán kí n wá ná owó kọ́ máa ṣe ojú fún mi ṣe ẹsẹ̀ fún mi kó jẹ́ pé èèyàn kan ló máa bá mi rọ̀ gbogbo eré tí mo ṣe yìí ó ti yé kọ́ máa dirun fún mi lọ sẹ́yìn ìdí fún mi ṣòkó kọ́ máa káṣe oríṣiríṣi wá lé ọ cream kó tó tọ́kọ́ tó gbé mi wá kó ń jẹ ìlò kó wà lákàtà mo mọ́kàn mi ṣe máa bẹ̀rẹ̀ mi ṣe máa fáìn tó tẹ́ pé follow come ni mo ṣì ń lò yìí God gbogbo gádùn tó wà nílé mi ì lè kò sọ́kùnrin tó máa bá mi fà á mi ì lo gádùn mọ́ gbogbo gádùn yẹn mi ì lè bet up I got do it myself you know just imagine bí mi ṣe máa beautiful tó kí n máa rẹ́rìn lójoojúmọ́ èmi tó yẹ pé God bless you jare Ṣadé oh just imagine for money to be in my account business going day they do less for a leg for me and the face they put cucumber and tomato at me God mo ti stress ojú mi jù so go imagine ṣe máa fight o ẹ̀gẹ́ mi sì dúró gírígírí you know gbogbo ẹ̀ ò tí ì dànù ara mi sì dúró gan o torí ẹ̀gàn mo bẹ̀rù láti share the weight torí káyọ̀ yọ̀ wà lọ́ máa gbọ̀n jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ bí ráàgì ó ti yẹ mo ní bọ́dì you know just imagine kókò jẹ́ pé mo wà ní kó wá owó gbogbo orúkọ mẹ́yẹn ẹ wo bọ́kọ̀ mi ṣe máa balẹ̀ ẹ wá nìkan máa sọ pé kiri kan pẹ̀lú gbogbo all the trouble we've been through we are still standing gidi like this. You can't know when you see what they did to my daughter in school. There was a day they always want me to be angry, and the people behind it, I know all of them. All of you like this. I will forgive you, know, those of you. Only you continue marry Emma will I will fight you. You go receive your result later from God. Olúwa ẹ ṣé o. Mélòó ni mo fẹ́ sọ.
èló ni ó kà ó Ọlọ́run èló ni ó kà ó bàbá nínú oore rẹ o oore rírí jẹ Tolú ọṣẹ tí mo rà yẹn mo máa dànù sígbó ni. Èló ni ó kà ó Ọlọ́run èló ni ó kà ó bàbá. Àánú Olúwa pọ̀ lórí mi Olúwa ti ṣèyí fún mi ná ayọ̀ mi ti dé ọmọ t'Olúwa fi rẹ̀ mí lẹ́kún Jésù tó fún mi ọmọ mi ti sùn àbò wo fíìmù ni what are you doing wá fún mi block sí ẹ jẹ́ kí n máa lọ tí n bá ti wẹ̀ tán máa padà wá máa fi I want to go and shower I want to go and wash my hair now I'll come back again ojú yẹn ń hot me I tell you no problem have a wonderful day happy Salah you get body God Almighty will give you tubo engine to carry it tubo engine àwọn tubo engine tó máa dún púrú àwọn double ẹ̀yẹ amen it's a big prayer yes àkọ́yí engine too àkọ́yí engine ẹ̀gbọ́n ni tí wọ́n sọ pé engine mi àdúrà ni is carrying me yes tubo engine àkọ́yí body àkọ́yí engine too àkọ́yí engine yeah engine falafala yes mama engine wa àkọ́yí body àkọ́yí engine sending love thank you my sister God bless you happy Sunday happy Salah to everybody ìgbà tá a rẹ̀ ràn bí kí àwọn èèyàn gbọ́ pé ẹran sá lọ ìgboro lé o bí tiẹ̀ máa bá dádì sọ̀rọ̀ dádì ẹ jẹ́ kí wọ́n ní kẹ́ ẹ ṣí bọ́dà bọ̀tì wọ́n ní tó bá ṣí bọ́dà yẹn náà wọ́n náà máa ń kẹ́rù jáde kẹ́rù wọlé nǹkan bẹ́ẹ̀ yẹn so ó wá ń kọ́ mi lẹ́nu láti sọ fún dádì pé ẹ tiẹ̀ bá wọn ṣí bọ́dà díẹ̀ kára tiẹ̀ rọ àwọn èèyàn ẹ ti understand wọ́n ṣàǹsọ náà ni torí ìgbà tí bọ́dà gan wà open náà wọ́n yìí ń pariwo torí ẹ̀ kò tiẹ̀ wá yé wa gan àti ẹ̀ mú nǹkan tá a máa sọ ìtọ́lọ́run á kọ́ gbogbo àmọ́ ṣe it is well it is well thank you yeah small one Prince Niyi I don't want trouble o mi ti ẹ̀ worúkọ yìí ṣá Prince Niyi Oyewole wow Prince Niyi you get the body God Almighty will give you turbo engine to carry it àmín ya Rabbi àmín sísà mi ń kọ́ ẹ pẹ̀lẹ́ ọkọ Adébímpé aláṣọ àdúrà Bọ́lá Sunday cruise èwo ló kàn mí mi ìtètè rí mi tẹ̀ orúkọ yín kan honestly mo ṣe rí nsìn ni President Niyi Oyewole former ex-husband of Ìyáwálé wọ́n láìkí yín gan wọ́n máa ń sọ̀rọ̀ yín lójoojúmọ́ wọ́n láìkí yín ó kàn jẹ́ pé ẹ lè fẹ́ra mọ́ ni ẹ lè fẹ́ra mọ́ abẹ́ẹ̀sì lè fẹ́ wọn ni ó dà pé mo ní nọ́mbà Prince Niyi gan lọ́wọ́ jẹ́ ìwọ̀wọ́ náà ọkọ Adébímpé aláṣọ àdúrà òun ni bàbá Gàdáfì
mú bọ̀ mú wá Prince Niyi kò sí lórí fóònù ó dà pé orí fóònù yìí ló wà let me check it first Prince Niyi Oyewole Prince Niyi tẹ́ bá sì wà ń bẹ̀ yẹn bóyá kẹ́ ẹ sẹ́ni nọ́mbà yín Prince Niyi Oyewole tẹ́ bá sì wà lórí platform yẹn sẹ́ni nọ́mbà yín Prince Niyi yẹ̀wò náà. Mr. Oyewole Oyewole kí ni mo tó ọkọ yàwó wọ́n rẹ̀ pé ọkọ Esther bọ́ọ̀dù mo fi sọ ẹ̀. Okay. Tẹ́ bá sì wà lórí nọ́mbà yẹn sẹ́ni nọ́mbà yín kí n pè yín wọlé mo fẹ́ béèrè question lọ́wọ́ yín mo fẹ́ béèrè ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tí ẹ celebrate ọmọ mi lánàá mo appreciate you so much God bless you so much àjàjà màmá yìí kí lórúkọ wọn àǹtí Àbíkẹ́ communication I saw you okay before I go now let me go to honor the I want to mention some name sorry let me quickly go there. Okay, happy Father's Day. Mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn bàbá mi. Ẹ jẹ́ n kí àwọn bàbá mi nínú àwọn bàbá. Màá lọ sí politics area. No, let me just create like má jẹ́ n dárúkọ. But then happy Father's Day o. Gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin dádì mi. Bàbá Adébóyè happy Father's Day to you sir. Bàbá Dr. Olukoya happy Father's Day to you sir. Bàbá Rema Shapu Dr. Oyedepo happy Father's Day sir. Kí lorúkọ àwọn fans? Gbogbo ẹ̀yin bàbá happy Father's Day. Gbogbo politician daddy náà that's bàbá mi Bọ́lá Ahmed Tinubu happy Father's Day sir. Àwọn bàbá president gbogbo bàbá káàkiri àgbáyé happy Father's Day o. President, our American president, happy Father's Day, sir. The lovely and wonderful Prime Minister of Canada, happy Father's Day. The father of Canada, happy Father's Day. The father of Nigeria, happy Father's Day. Father of America, happy Father's Day. To all fathers and to those of us also who act like a man, who role like a man also in the life of our children, or we say happy Father's Day. Bàbá Oyeniyi ẹ̀yin náà ẹ káàbọ̀ sórí ètò yìí happy Father's Day to you. So ẹ ṣé gan ni o any wonderful day I'll come back again so let me go for now thank you so much any wonderful Salah let there be peace love okay so whatever you are doing today remember other people don't do it at the detriment of others don't má rò pé kankan mi kì í ṣe nǹkan kan fún mi mi ìráyè ayé kan ló wà má jẹ́ ń tàn ayé wà lẹ́yìn ayé èsì life after life there's life after death all right have a wonderful day love you guys. Ẹ má gbàgbé àlá tí mo lá o àlá oríṣiríṣi mo fi orúkọ bo àwọn màmá kan ní àṣírí ó ti pẹ́ tí mo ti máa ń lálàá wọn. Wọ́n bá mi jà ìjà Christian wọn ò dẹ̀ support mi rí wọ́n wá fẹ́ máa gbèjà àwọn kan ṣe ti yẹn mẹ́ẹ̀. So Ọlọ́run máa ń gbèjà ẹni tí ò bá ti lólùgbèjà o olùgbèjà wa Ọlọ́run ni.